èèyàn mi ẹ wò ó ṣẹlẹ̀ gidi gan ni ó ní agbára. ṣé rí mi ò ní fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ yìí tán mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ẹni tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí because ẹ̀yin bíbí máa sọ pé yẹn ẹ fẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ kó gbójú ẹ̀ bọ́ta ẹ máa róni tó sọ̀rọ̀. ó ní pé ẹ̀yin tẹ́ ń jẹ ara olúwa nínú CAC àwọn kọ̀ọ̀kan ní o ẹ jẹ́ ká máa láwọ̀ tó náà pásọ̀ gidi wà tó jẹ́ pé ara olúwa tó ń jẹ ó clean ni o ṣùgbọ́n eléyìí ó ní agbára gidi gan. ẹ wá lọ gbọ́ bó ṣe sọ pé ọkọ òun tó jẹ́ pásítọ̀ pé ara olúwa tó ń fún àwọn èèyàn pé ó ṣe kí ni ó ní agbára gidi gan. ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ọ. ẹlẹ́ẹ̀lẹ́kìrẹ́sì kan. bẹ́ẹ̀ ni o first time tí máa join lílé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bóyá lẹ́yìn program ilé bóyá èmi àti yín lè sọ̀rọ̀ extensively but one request tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run tẹ́ bá ti ń ṣépè fún wọn mo wà lórí ìkúnlẹ̀ mo bẹ̀ yín àwa kan wà tó jẹ́ pé a kó sọ́wọ́ wọn kì í ṣe pé a fẹ́ fẹ́ wọn lọ́kọ bọ̀ wọ́n ṣe báwo náà ṣe ń arabu náà fi fẹ́ àwa kan tó dẹ̀ jẹ́ pé ọmọ tibẹ̀ jáde ṣe ní oṣooṣù olóye tí mò ń fi tọrẹ fún àwọn èèyàn tí mo dẹ̀ fi ń gbàdúrà fún ọmọ tí mo bí ń bẹ̀ pé ọlọ́run má jẹ́ kégun má jẹ́ kó ṣẹ lórí ọmọ mi ì mọ pásítọ̀ rí rárá ọ̀rẹ́ mi ló introduce mi torí single mother mi ni mí gbà yẹn ó ní iná ìṣìṣẹ́ òun jóyàn lẹ́ẹ̀mejì òun ní pásítọ̀ kan kí n tó fẹ́ ọkọ mi o kí n gbàdúrà sí ó push mi títí mo ní I don't believe in all of that at the end of the day mo lọ gbàdúrà lọ́dọ̀ pásítọ̀ yìí bí mo ṣe di ìyàwó ẹ̀ nìyẹn Amẹ́ríkà ni mo jẹ́ Olúwaṣeun Babalọ́lá Jonathan Babalọ́lá lórúkọ ẹ̀ Olúwaṣeun CAC church yẹn wà Ẹgbẹ́dá ní Lagos State. CAC Ẹgbẹ́dá ní Lagos ẹ jẹ́ dárúkọ pásítọ̀ ní lẹ́ẹ̀kan sí i. Olúwaṣeun Jonathan Babalọ́lá lórúkọ ẹ̀. ṣe ti kọ́. So ẹ ti kọ́kọ́ bí ọmọ kan tẹ́lẹ̀. Mo ti bí ọmọ kan tẹ́lẹ̀ tó jẹ́ pé in fact ṣẹ́rí ọdún yẹn mo fẹ́ wọ pharmacy school mo ti bí ọmọ yẹn bí mo ṣe dé Amẹ́ríkà mo ti bí ọmọ yẹn mo wá bẹ̀rẹ̀ ìgbà tí mo ti rí pé marriage yẹn ti dàrú tó jẹ́ pé nǹkan tó da marriage yẹn rú náà ojú pé o ò lè ṣe báyìí o ò lè ṣe báyìí o ò lè ṣe báyìí àdẹ̀jọ pín lọ́tọ̀ọ̀tọ̀ o ò lè lọ sí school o ò lè ṣe nǹkan kan fara ẹ̀ àdẹ̀pín mo dẹ̀ dúró lórí ẹsẹ̀ mi mo padà sí school mo lọ ṣe prerequisite torí pharmacy mo fẹ́ ṣe ṣe rọ́dún tó yẹ kí n wọ pharmacy school gangan a year before lọ́rẹ́ mi lóde lóní kí ni mo wá jókòó tí mo jókòó pẹ̀lú ọmọ kan kí ni mo ń ṣe bá ní mo fẹ́ wọ school tí bá ti parí school màá visit ọ̀rọ̀ ọlọ́kọ̀dé ló bá convince mi mọ̀ pé planned work ni ṣe rí ó ṣàtì mí títí kí n gba phone number pastor mi bá pè from there mi mọ anything mọ́ from there mi lè school mi lè lọ anything mi lè ṣe lórí pé kájọ máa pray ni o ó ní kémi àtòúnjọ máa pray pé èèyàn kan wà níwájú mi pé school yẹn náà máa lọ o bọ̀ òun rí i pé Ọlọ́run gbéyàn kan síwájú mi tèmi àti òun bá ti jọ ń pray tá bá ti jọ ń pray. Amẹ́ríkà ni mo wà Amẹ́ríkà lèmi wà òun wà Nàìjíríà. òun wà Nàìjíríà ẹ wá jọ ń pray lórí fóònù. lórí fóònù ṣe rí kí n tó mọ̀ ní year 2015 bí mo ṣe gbẹ́rù mi nìyẹn ó di Naija from there mi mọ̀ gbà tí mo cut off gbogbo family mi gbogbo ẹbí mi wà ní Amẹ́ríkà mi mọ̀ gbà tí mo cut off ìyá tó bí mi lọ́mọ mi mọ̀ gbà tí mo cut off àwọn àbúrò mi gbogbo family mi mo dẹ̀ cut gbogbo wọn off mo block gbogbo wọn bí mo ṣe gbé ẹrù mi nìyẹn ó di Naija bí mo lọ fẹ́ pastor nìyẹn o a lọ registry àṣe ṣerélè tí mò ń sọ yìí ṣé mọ̀ pé mo fẹ́ wọ pharmacy school ní August mo fẹ́ wọ school mo lọ ní June around June ṣe rí ọ̀sẹ̀ kan ni mo ní mo fẹ́ lò pé kákan ṣe marriage yẹn kí n lè gbéwèé ẹ̀ wọlé kó lè wá bá mi l'Amẹ́ríkà ṣe get nǹkan tí mò ń sọ ṣe rí ọjọ́ kejì tá a ṣe marriage báyìí bí passport mi ṣe sọnù nìyẹn ṣe rí passport mi tó sọnù yẹn gbogbo document travelling document mi gbogbo document mi pátá tó connect mi mọ́ Amẹ́ríkà bó ṣe sọnù nìyẹn mi mọ̀ pé òun ló gbé oṣù mẹ́ta ni mo wà ní Nàìjíríà ìyà jẹ orí mi ibi tóyún ti wọ̀ nìyẹn àṣẹ kí n lè dúró ó ti mọ̀ pé tí n bá lọ lọ́sẹ̀ kan yẹn ọmọ lè má wọlé àṣẹ kí n lè dúró ó dá mi dúró
ó jí passport mọ́ mi lọ́wọ́. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní pé ṣẹ́rí mi sọ pé bóyá àwọn tó ń sọ pé Jésù ò sí kíní kò sí ní ti tèmi o, mi ní sọ pé torí ìlàkọjá mi kí n sọ pé Jésù ò sí o. Ẹ̀sìn tolúkálukú bá fẹ́ ṣe kó ṣe, tó bá jẹ́ Muslim ni múra sí dáadáa. Báwo wá lẹ ṣe mọ̀ pé òun ló gbé passport? Ṣẹ́rí after years lọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ wá clear lójú mi. Ìgbà tí mo wá wo àárín wọn, ṣe mọ̀ pé nsìn báyìí mo ti dìyàwó ẹ̀. Mo sì yẹra sí fún fámìlì mi o, mo gbóyún wọ Amẹ́ríkà. Mo gbóyún wọ Amẹ́ríkà ni mo dá ọmọ yẹn bí l'Amẹ́ríkà tó rójú ń tì mí. Ó tún wá fún mi ní òfin kan, òun níyàwó Olúàlọ́ ìlànà ẹ̀ ṣe ń ṣe mí. Tó bá yẹ pé rí comment mi kan jọ kan, mo ní this woman is gone. Ó fún mi ní rule kan. Mi gbọ́dọ̀ pé anybody inú family mi mọ̀ bó ṣe mọ̀ bóyá mi mọ̀ bó ṣe mọ̀ o. Níjọ́ kan àrò mọ́mì mi wá sọ mí gan, mo wá ní jẹ́ ń pè ìyá tó bí mi lọ́mọ bá pè wọ́n. Ṣẹ́rí ọdún kan ni mo fi gbé ọyàn kan fún bí túmọ̀ lórí ọyàn kan. Ọdún kan ló fi ro mí. Ó ní ṣèbọn sọ fún mi pé kí n má pè wọ́n lé, mo pe lé. Ó ní ṣé mo rò pé òun ò ní mọ̀ ni. Mo ní ṣé wọ́n ló wá ta. Ó ní rárá, ó nílé náà ti ta mí ní nǹkan àwọn tí mo pè. Wọ́n máa kó ẹrù sí yín láyà, ẹrù gidi ló kó sí mi láyà. Ṣé ẹ ní fọ́tò máa yí lọ́wọ́? Mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́. Ṣẹ́rí ọmọ kan tún wà lọ́wọ́ ẹ̀ báyìí tí mo gbọ́. Wọ́n ní ọmọ kan bóyá Canada náà ló ti rí ọmọ yẹn, ó tún ti ṣerú ẹ̀ fọmọ kan sìn. Tó níyẹn wá ṣe wèrè ní church wọ́n gbà tójú ẹ̀ là. Wọ́n ló ṣẹ́yún méjì fọmọ yẹn. Canada náà ló ti mú ọmọ yẹn wálé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé ẹ ní bínú ṣe lè DM mi àbí kí fún yín ní WhatsApp number báyìí? Mo nídìí fọ́tò máa yẹn, àwọn tó máa lẹ̀ látàpọ̀. Ṣẹ́rí wọ́n pọ̀ tán ṣerú ẹ̀. Má ṣe é, má fún yín, why not? Ṣẹ́rí Uncle Rotimi, ṣẹ́rí àwọn Olúàlọ́ tẹ̀ ń wò yẹn wọ́n kéré. Ṣẹ́rí àwọn kéékèèké wọn tán wà ní grassroots. Àwọn ìyẹn worse, àwọn ìyẹn pààyàn dànù ni. Ọdún 7 ni mo fi wà láàrin wọn, ojú mi rí. Ṣé ni mo ojoojúmọ́ tí bá ti jí màá ní Ọlọ́run tó bá lè yọ mí kúrò nínú àjàgà tí mo wà yìí. Mi ì fún lára pójú mi ti là. Tó bá jẹ́ pé mo fún lára pójú mi ti là ni wọ́n á pa mí dànù. Nígbà tójú mi ti ṣí, tíyè mi ti ṣí, mi tètè fún lára. Mo wá ń gbàdúrà. Jésù tó bá jẹ́ pé lóòótọ́ ló wà, Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ló dá mi, yọ mí nínú ogun tí mo ti ra mi bọ̀ ẹ́. Ṣẹ́rí ọ̀rẹ́ mi yẹn tó mú mi mọ̀, kọ́ má bàa trace mi dé ọ̀dọ̀ ẹ̀, ó pa gẹ́ yẹn. Ó pa gẹ́ yẹn, kọ́ má bàa trace mi dé ọ̀dọ̀ ẹ̀, kọ́ má bàa mọ̀ pọ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mo wà, ó pa gẹ́ yẹn. Báwo ló ṣe pa? Ẹ̀jẹ̀ gbẹmọ lára ni. St. Nicholas ló kú sí. Tó bá fa ẹ̀jẹ̀, wọ́n ní tó bá fa ẹ̀jẹ̀ paint 6 sí lára ní èní, tó bá dọ̀la á ti gbẹ, tí dókítà bá máa dé lọ́la pé kàn yẹ̀ wò á ti gbẹ. Ṣẹ́rí nǹkan tí ò ṣe wá dùn mí fún yẹn náà ni pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn méjèèjì ni. N tó jẹ lóyo. Tó bá ti ń béèrè mí lé, ìyẹn ló ń fìdí ẹ̀ pé wọ́n ti ń béèrè ọmọ yìí. Ìyá ẹ̀ ń ké. Ṣẹ́rí ìyá mi gbéra àti first born wa. Wọ́n gbéra láti Amẹ́ríkà, wọ́n lọ Nàìjíríà torí pé àwọn tó mọ̀ mí, wọ́n rí mi níbi tí mo ti ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ́dá. Tí passport mi ti sọnù, tí mo ti ń fẹsẹ̀ rìn káàkiri. Wọ́n rí mi, wọ́n ṣe pé àbúrò mi tó wà l'Amẹ́ríkà nìyẹn pé a máa rí sister ẹ̀ tó ń fẹsẹ̀ rìn kiri lágbẹ́dá. Ṣé òun ni àbọ̀ nǹkan nìyẹn bá níbo náà ti rí mi, wọ́n máa ń wá mi l'Amẹ́ríkà. Ìyá mi gbé báàgì àti brọ́dà mi. Tọ́n bá ti jí láàárọ̀, wọ́n á gba ẹgbẹ́dá yẹn, wọ́n á rìn lọ sókè, wọ́n á rìn lọ sísàlẹ̀ bóyá wọ́n máa pàdé mi. Fóṣù 3 náà fi ṣe bẹ́ẹ̀. Oṣù 3 mo wà lọ́dọ̀ bọ̀bọ́ yìí, ó dé mi mọ́lẹ̀. Mo tún dá Amẹ́ríkà náà, èmi náà ṣera mi pa. Ó tún fi yẹ́ ẹ̀sìn mi dá Amẹ́ríkà, mo tún fáìlì fún yẹ́ wá sí Amẹ́ríkà. Mr. Rotimi ó jù bẹ́ẹ̀ lọ. Ṣẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún gbogbo wa tá wà lórí program mi ni pé àwọn tán bá fẹ́ lọ church mi ní kán má lọ church o, ṣùgbọ́n tán bá débẹ̀ kán má jẹ oúnjẹ ọrẹ Olúwa tán náà ń jẹ tán mu yẹn. Lójú mi, kán má jẹ oúnjẹ ọrẹ Olúwa. Bẹ́ẹ̀ ni lójú mi máyìn tó bá ń pe níjọ́ kan mo jí láàrin òru báyìí ni. Ó ń ṣe kinní yẹn, ó ń mix ẹ̀, ó dẹ̀ ń mix oríṣiríṣi mọ́, ó dẹ̀ ń pọ̀fọ̀ sínú ẹ̀, ó dẹ̀ ń pe àyájọ́ sínú ẹ̀. So kò sí iṣẹ́ ráwọn tẹ́ ń sọ pé ojú wọn ò lè là. Wọ́n ti pe oríṣiríṣi sórí ìṣẹ̀dá wọn. Wọ́n ti pe oríṣiríṣi sórí àyànmọ́ wọn. So kò sí nǹkan tẹ́ lè sọ, wọn ò lè gbọ́. I'm telling you. Pásítọ̀ wa ṣe Jonathan Babalọlá. Bẹ́ẹ̀ni. Wọ́n pọ̀ o, àwọn ọ̀gá ìṣẹ́rí kan wà, Alóńgẹ́ ló ń pè é, ìyẹn ló ẹ̀dì sẹ̀mínárì wọn. Wọ́n ròyìn yẹn, gbogbo àwọn ọmọ sẹ̀mínárì obìnrin yẹn, ìyẹn máa ń bá wọn sùn ṣeré ni.
ṣe rí gbogbo wọn yẹn òun lẹ́ ń pè Lizikaya, wọn ò ní dá yín lóhun, ìkọ̀kan náà ní gbogbo wọn. Ṣé rí àwọn tó Okay, wà nù wọn àwọn tó wà nù wọn tán dá wọn ò lè ju 1% lọ. Àlọ́dún méje ni mo fi wà ní under àwọn ọdún méje ni mo fi observe wọn. Kọ́lọ́run tó yọ mí, Kọ́lọ́run tó pín wa níyà. Bẹ́ẹ̀ ni mo ń sọ fọ́lọ́, mo ní ìyá mi ò ṣe burúkú rí, mi ìbá tí mo gbé lọ́dọ̀ ẹ̀ dàgbà, mi ìbá búburú lọ́wọ́ ẹ̀. Jọ ro tiẹ̀ mọ́ mi lára kó fi yọ mí, má jẹ́ n kú sínú ọ̀fìn. Ah, Mo bí ọmọ ẹbí mi ò mọ̀ pé mo bí ọmọ fọ́dún 5 l'Amẹ́ríkà. Òun wà Nàìjíríà ló ti ń control ayé mi. Tí n bá pe ilé, tí n bá pe ẹni tó mọ̀ mí rí, mi ì mọ̀ bó ṣe máa ń mọ̀. Nǹkan burúkú tó máa ṣẹlẹ̀ sí mi, ẹ̀rù á wá máa bà mí torí mo ti mọ̀ pé tí n bá pe ilé, nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí mi. Bọ̀bọ́ yẹn ó sì wà ń bẹ̀. Wọ́n sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tó wà ní church ẹ̀ tó jẹ́ pé wọ́n wà nínú ìhàmọ́. Àwọn ará church ẹ̀ náà wọn ò lè jáde. Àwọn yẹn náà mọ̀ pé ní ìdè làwọn wà o. Bọ́tẹ́ bá kúrò ní church ẹ̀. mo bá ẹ dúró ná. Brọ́dá Ògúnsì àwọn dà. Mi ìfẹ́ dárúkọ rí lè mú wọn. Àwọn ọlọ́pàá àti sójà tó ń gbọ́ wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé ẹ lè inbox mi, mo bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ká yí àwọn èèyàn bàjẹ́ tán kó tó débi tó lápẹ̀rẹ̀, ẹ jọ̀ọ́. Àwọn ọlọ́pàá ń gbowó lọ́wọ́ wọn ni, àwọn ọlọ́pàá ló ń ṣọ́ wọn. Èmi gan report ẹ̀ fọlọ́pàá. Mo report ẹ̀ fún Ìbàdàn. Mo report ẹ̀ dókè pé kán lè caution ẹ̀. Later lèèyàn kan fà mí láṣọ pé wá ìkọ̀ọ̀kan náà gbogbo wọn. Gbogbo wọn ń ṣiṣẹ́ fọlọ́pàá ni. Gbogbo wọn ń ṣiṣẹ́. Nǹkan tí mo kàn lè sọ ni pé obìnrin ẹ wo ẹ ṣọ́ ara. Kò sádùúrà kankan bì kan. Kò sí wòlíì kankan bì kan, ẹ̀tàn ní gbogbo wọn. Ọdún méje ẹ wo school, ibẹ̀ ni school mi end sí. Ibẹ̀ àánú Ọlọ́run nìkan ló fà mí lọ́wọ́ sókè. Mi dé ẹnu ọ̀nà school yẹn mọ́, tí máa dé Amẹ́ríkà báyìí wọ́n ti fi ẹrù mi ṣòkò síta. Èmi tí mo ti há sí Nàìjíríà fọdún oṣù 3 kí n tó rí ìwé mi gbà, àdúrà ni. Later ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀, ẹ mọ̀ bí mo ṣe mọ̀, ẹ béèrè lọ́wọ́ mi. Nígbà tí ojú mi ti là tán, ó ní pásítọ̀ kan tí mo mọ̀ pé yẹ máa ń pè, tí yẹ máa ń bá sọ̀rọ̀, pásítọ̀ church yẹ kí ayẹn tó kúrò Nàìjíríà wá sọ́dọ̀ mi. So máa ń fún pásítọ̀ yẹn láwọn ṣẹ̀mọ̀, máa ń fún pásítọ̀ yẹn lówó, máa ń ṣàtọ́jú wọn, màá ní ẹgbà ẹ fi sanwó school àwọn ọmọ. Níjọ́ kan mo wá pe pásítọ̀ yẹn, mo wá ní nǹkan báyìí ni lágbájá ń ṣe fún mi. Mo wá ròyìn fún màá yẹn wá ní pé àǹgbà tó dẹ̀ fẹ́ mi kò dẹ̀ lóun máa ṣe báyìí fún mi o. Mo ní mo mọ̀ pé fífẹ́ tó fẹ́ mi ẹ mọ̀ ń pẹ̀, mo nítorí ẹ máa ń bá mi sọ̀rọ̀ ń gbà yẹn kìíní kan. Mo ṣáà sọ fún pásítọ̀ yẹn wá ní mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó lòun wà ń di ọ̀rọ̀ wa, ó lòun ń ṣiṣẹ́ yẹn fún. Ó ní ìwọ náà ń ṣọmọ lásán, ẹnìkan ò kàn lè mú ẹ báyẹn kó kàn ṣe kínní, ìwọ gan alágbára ọmọ kan ní ẹ̀. Èmi ò ń ṣalágbára ọmọ. Èmi tẹ́ wà lórí Facebook ẹ share fídíò yìí. Kì í ṣe tó ní wọ́n ti ìkẹ́ tínú bá ti ẹ̀ ń bí yín tẹ́lẹ̀. Ṣé gbogbo eléyìí tẹ́ ń gbọ́ yìí kò yẹ kẹ́ ẹ ti kínú yín ti rọ̀ sí mi wípé kì í ṣe torí ara mi ni mo ṣe ń sọ̀rọ̀. Kì í ṣe torí ẹbí mi kankan, ẹbí mi kan kò sí nínú ìgbèkùn wọn mọ́. Ẹ bá wa share fídíò ẹ jọ̀ọ́. Brother Rotimi, ní pásítọ̀ yẹn bá ní o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, èmi ni mo ṣiṣẹ́ yẹn fún. Ẹ wo ọ̀rọ̀ tó ń sọ yìí, mo record ẹ̀ sílẹ̀ ńjọ́ yẹn, kò mọ̀, mo record ẹ̀. Ó ní o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ó ló wá bá mi nì. Ó ní bó ṣe rí ẹ báyìí tán fún un ní contact ẹ ló wá bá mi, ló gbéṣẹ́ ẹ wá. Ó ní òru ọjọ́ 3 làwọn fi sínú aginjù lórí aṣọ funfun táwọn fi ń pe ẹlẹ́dàá mi. Ó ní gbogbo ìgbà tẹ́mi fi ń lálàrí yẹn, ó láwọn ń pe ẹlẹ́dàá mi ni. Ó ní àwọn pe ẹlẹ́dàá mi fọ́jọ́ 3 ká ẹlẹ́dàá mi tó dá wọn lóhùn kó tó rí mi mú. Ó ní òun ló ń ṣiṣẹ́ yẹn, ó níbi tó ń ṣiṣẹ́ yẹn sí, ó ní bí mo ṣe ló ń fìyà jẹ mí. Mo ní kó wo báyìí, mo ní ọdún kan ọyàn dùn mí fọ́dún kan torí mo pélé. Mo ní àfìgbà tó sẹ́ǹdì nǹkan sí mi, ẹ̀rọ sí mi láti Nàìjíríà tí mo lò lọ́yàn yẹn tó gbádùn. Máa yẹn nínú kò sọ pé òun máa treat mi báyìí, pé òun béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun ní fìyà jẹ ọmọ yìí. Máa yẹn ní kí n má wọrí, ibi tó ṣe sí òun á lọ tú, ibi tó ń ṣe sí òun á lọ tú. Bí máa yẹn, mo ní ṣé ó bówó dé, máa yẹn ní rárá o. Ó ní kò bá nǹkan kan dé, bó ṣe lọ tú nìyẹn. Ṣẹ́rí tí máa yẹn tú tán báyìí, gbogbo wọn pátá bọ́n ṣe pọ̀ tó yẹn mo block wọn dànù ni. Bí máa yẹn ṣe sọ gbogbo nǹkan tó ṣe. Ṣé pásítọ̀ Alóńgẹ̀ yẹn lẹ́ ń sọ yìí? No, àní pásítọ̀ míì tún lélẹ́yìí, mo kàn ń sọ fún yín ni pé àwọn tó ń jọ wà ní sákòókò. Kúyẹ̀ lórúkọ ẹ̀, Kúyẹ̀ ló ń jẹ́ pásítọ̀ Kúyẹ̀.
ṣé CAC náà CAC ni. níbọ̀ wọ́n ti rusticate ẹ̀ wọ́n ti lé kúrò nu CAC òun ti lọ dá CAC tiẹ̀ sílẹ̀ wọ́n ti lé kúrò nu CAC so ó ti lọ dá tiẹ̀ sílẹ̀ ẹ mọ àwọn CAC aládàáni yẹn bọ́ṣẹ́ rí iṣẹ́ owó ẹ̀ kò jọ babaláwo kò jọ kínní ló ń ṣe ń tiẹ̀ ṣe rí àwọn pásítọ̀ iná máa lọ gbéṣẹ́ fún òun máa lọ ìdíròkò ó máa lọ ìdíròkò ó máa lọ bá wọn wáṣẹ́ ń bẹ̀ ó máa lọ a ní mo wà láàrin wọn fọ́dún 7 mo ríran ṣe rí ìyàwó Olúalọ yìí ẹ mọ nǹkan tí máa sọ Bùrà Rótìmí ẹ wo àwọn èèyàn tó wà ní Finland àti àwọn èèyàn tó wà ní ibo ní country kejì yẹn ẹ sọ pé kán jọ kán DM yín àwọn tó bá ń gbé nílùú yẹn kán fi ọgbọ́n wọnú church yẹn ẹ lè rí woman ibẹ̀ ṣe ń wà yìí kán fọgbọ́n lọ sínú church yẹn kán darapọ̀ mọ́ church yẹn bíi member church yẹn díẹ̀ ọ̀rọ̀ á lu sí wọn lọ́wọ́ ibi tí woman yẹn wà wọ́n á lè trace ẹ̀ ṣe rí àwọn tó wà nínú ìlú yẹn náà lè wá woman yẹn rí mo mọ nǹkan tí mò ń sọ nǹkan tí mo là kọjá ni nǹkan tí mo là kọjá ni láti 2015 mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá sáwọn family mi ní last year láti 2015 tán ti mú mi sọ́wọ́ last year lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ yọ mí tán ṣe rí ogun Trump ń bọ̀ ni mo fi lé ìyá yẹn lọ mo ní màmá ṣe mọ̀ pé ẹ̀ ní ìwé yín ti expire Trump dẹ̀ máa ju gbogbo àwọn èèyàn síta bí mo ṣe fọgbọ́n tì ìyá yẹn lọ sí Naija nìyẹn torí wọ́n há sí mi lọ́rùn báyìí ni àti jẹ wọn ọrùn mi ni àti mú wọn ọrùn mi ni mi ìjẹyàn l'Amẹ́ríkà ṣọ́ọ̀ṣì fẹ́ ṣe nǹkan èmi ní ọrùn mi ni ṣe rí àṣírí ìgbà táṣírí tú táwọn àgbàlagbà tán wà ní ṣọ́ọ̀ṣì yẹn ráṣírí gbogbo wọn lọ tẹ bá rí nǹkan tó ṣe fún gbogbo wọn tẹ bá rí nǹkan tó ṣe fún wọn eléyìí tó fi àtọ̀gbẹ ṣe ẹni tó sọ lẹ́ta àwọn náà wá jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri ẹni tó ń lọ lé olóògùn tó ń lọ pé kọmọ ẹ má pa wọn àwọn tó wà nù church ẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ nǹkan tó ń ṣe o wọ́n mọ orú èèyàn tó jẹ́ ọ̀bọ ẹ̀rù ń bà wọ́n mọ orú èèyàn tó jẹ́ pé àló máa sọ lórí altar pé ẹ̀yin náà mọ orú èèyàn tí pásítọ̀ yín jẹ́ ẹni tó bá bí dá ẹni tó bá mọ̀ pé òun ṣe kinní kan kó lọ wò kó lọ bí àwọn tán ti lọ kó lọ bí wọ́n bó ṣe rí lọ́hùn. tó gbogbo nǹkan tá à ń sọ ìkànnì ṣe pé àwọn èèyàn ò gbọ́ o wọ́n ń gbọ́ ṣùgbọ́n ẹ̀rù àní mo pe ọlọ́pàá fún rárá mi mo pe CID àbí kí náà pe bẹ̀ yẹn mo pè wọ́n mo ní kàn lọ gbé mo ní this man they need to investigate him he is killing people wọ́n ló fẹ́ gẹ̀ kan rí kó tó meet èmi wọ́n ló fẹ́ gẹ̀ kan wọ́n ní gẹ̀ yẹn ń ṣiṣẹ́ ní bank wọ́n ní ó ní kí gẹ̀ yẹn bó yáwó ní bank gẹ̀ yẹn gba loan ní bank ẹ wo wọ́n di gẹ̀ yẹn lókùn dé ìlú wọn ni nígbà tí gẹ̀ yẹn ń sin owó tó bá yá ní bank ó ya gẹ̀ yẹn ní wèrè ni kó má bàa san owó yẹn padà kó tó meet mi ìyàwó tó fẹ́ lálákọ̀ọ́kọ́ mo pè yẹn toró sọ fún mi ó náà níyàwó kan tóun ti fẹ́ rí tó kúrò lé òun ìgbà tí ojú mi ti là tán kò mọ̀ pé mò ń ṣe underground job o àánú Ọlọ́run ni o mo wá pè yẹn jọ kan mo ní kó jọ kó má bínú mo ní èmi lágbẹ́ cherry tí mo ṣe introduce ara mi gẹ́yẹn pa fóònù ẹ̀ ni mo wá message ẹ̀ mo ní kó jọ mo ní kó gbọ́ ti tèmi gẹ́yẹn wá ròyìn nǹkan tó fojú òun rí gẹ́yẹn ò bímọ títí dé ni ó nígbà tó máa kúrò lónìí nílẹ̀ ó láwọn ṣẹ̀ṣẹ̀ bára wọn sùn bíi tọkọ-tìyàwó ni ó ló fi táwẹ̀lì báyìí tówẹ̀lì tó fi nu abẹ́ báyìí tó fi nu abẹ́ òun báyìí ó ló dẹ̀ mú lọ ó ní bí ó kú bí ẹni pé òun ti dòkú ni àwọn fámílì òun wá gbé òun kúrò lọ́dọ̀ ẹ̀ ṣe ráwọn tẹ́ ń sọ yẹn àwọn Olúalọ ṣe ráwọn kéékèèké abẹ́ wọn yẹn nǹkan tó ń tú wò ẹ̀ tí ẹ̀ fẹ́ mọ̀ wọ́n pọ̀ o wọ́n pọ̀ Terry Alonge yẹn was seminary only seminary leader wọn ní kíní provost àbí kí náà ń pè ní Lagos State bàbá ọba Alonge yẹn náà ara wọn ni ẹ̀sọ́ àlùkò yẹn ní head of Sunday school wọn tẹ́lẹ̀ wọ́n ti fi jẹ regional superintendent bí kan mo pé ẹ̀sọ́ àlùkò yẹn fún rárá mi mo fẹjọ́ bọ̀bọ́ yìí sùn mo sọ mo ní ẹjọ́ pásítọ̀ yóò ń pa àwọn ọmọ ọlọ́mọ ó ń ṣe wọ́n léṣe I can count how many people tó ti ti ọwọ́ bọ̀bọ́ ikú personally tó fẹnu ara ẹ̀ sọ fún mi pé lè tí òkúlẹ̀lẹ́jà ń ta lélẹ̀ mo ní kàn jọ kàn investigate irọ́ ni o létà lèèyàn kan wá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé ìkọ̀kan náà gbogbo wọn pé wọ́n ní investigate àlọ́jọ́ kan ó kó ẹyin wọnú church ẹyin àgbọn àtomi ó lóun fọ ẹsẹ̀ fún wọn ó fún wọn lẹ́yìn yẹn ẹyin bíbọ̀
ẹ̀yin tán ti bọ̀ ó fún gbogbo wọn jẹ nínú church ńjọ́ yẹn létà lèèyàn kan ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ̀yin tán fáwọn jẹ yẹn ibi tó ń lọ nǹkan tán sọ nípa ẹ̀yin yẹn ẹ wò mí tí ẹ mọ bí mo ṣe lè sọ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù but I just hope you will find this woman. ẹ jẹ́ ká sọ̀rọ̀ behind the camera. Yeah, no problem. Ẹ jọ̀ọ́ ẹ ṣáà DM mi ọdún mo ti kọ orúkọ torí a lot of messages ló ti ń dúró dè mí bí mo ṣe wà mo ti kọ orúkọ page sílẹ̀ ẹ kàn DM mi tẹ́ bá ti DM mi tí bá ti ń check our messages mi máa pè yín torí pé èmi tí mo ní pé tọmọ mo ní mo láyà bí ìbọn. ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ tí mo bẹ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn tẹ́ bá ti ń ṣẹ́ èpè àwọn ni kẹ́ máa ṣe fún àwọn ni kẹ́ dojú èpè yẹn kọ́ má jèrè iṣẹ́ ọwọ́ wọn kọ́ má jèrè iṣẹ́ ọwọ́ wọn kọ́ má jẹ́yàn láyé àwọn ni kẹ́ dojú ẹ̀kọ́ ẹ jọ̀ọ́ àwọn ọmọ yóò mọ nǹkan kan pẹ̀ ọmọ mi ò mọ nǹkan kan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo kúnlẹ̀ ni. Ó ti yé mi ìyá a máa sọ̀rọ̀. Yes sir. Tó bá yá ẹ̀yin kan ní wípé mò ń bú Jésù pé mò ń bú Bible God tó bá jẹ́ wípé abiyamọ lọ́jọ́ ogun lè ní Jésù tẹ́ ń pè tó bá jẹ́ wípé ẹlẹ́yinjú àánú ni Jésù tẹ́ ń pè ibi tí wọ́n ti ń pe Jésù ó ní gbogbo nǹkan tẹ́ gbọ́ yìí o wọ́n wá lọ wọ́n wá bọ̀ wọ́n wá sọ wípé ẹ jẹ́ kí èèpò àti àlìkámà máa dàgbà kò ní dá fẹ́ni tó sọ̀rọ̀ kò tún ní dá fún gbogbo àwọn tó ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìwé yìí tẹ́ ẹ wà lórí ìwé yìí tẹ́ ẹ fìwé yìí bojú tẹ́ ẹ wà nínú òkùnkùn tẹ́ ẹ ń tafà sínú wọn mọ́lẹ̀ àwọn ọmọ aráyé gbogbo àwọn tẹ́ ẹ ti bayé wọn jẹ́ nílọ́po 9 nílọ́po 10 nílọ́po 20 nílọ́po 30 ẹ mọ̀ ṣiṣẹ́ ẹ mọ̀ tara yín lọ́fà ẹ̀yin olórí burúkú yìí bẹ́ẹ̀ ni alájà ìrọ̀rùn Manchester fàájà nation ti ń lọ ó ti dé level bí tá àti ẹ̀rù rárá kí ló dé lórí ọ̀rọ̀ ayé yìí èmi gan tún gbọ́ ilé ìmọ̀dánirọ́ Sister Bukky ó ti di dandan kémi àti yín sọ̀rọ̀ AY Texas bàbá a máa sọ̀rọ̀ Àríyọ̀ Adédoyin a máa sọ̀rọ̀ Tugbaski ó yẹ sáré bá mi gbóhùn sókè Tugbaski tattoos ẹ bá mi gbóhùn sókè pápápá. ẹ kálẹ̀ gbogbo lé o ẹ kálẹ̀ ẹ̀gbọ́n mi o. ẹ kálẹ̀. tí yóò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. ṣẹ́rí programu tẹ́ ń ṣe yìí ẹ̀gbọ́n mi inú mi ń dùn gan inú mi dẹ̀ ń dùn mo dẹ̀ ń níjọ́ ẹ̀ mo dẹ̀ ń láyọ̀ mi ní parọ́ fún yín. ṣẹ́rí. ayọ̀ gbogbo wa ò dẹ̀ ní dìbàjẹ́ tá a bá ti ń fẹ́ òótọ́ àti ìpínlẹ̀ àfọmọ́ra. àmì àṣẹ Èdùmàrè ṣẹ́rí inú mi dùn pẹ̀lú programu tẹ́ ń ṣe yìí o mo rò pé èmi nìkan ni mo ti lajú ní mímọ̀ páwọn kan tiẹ̀ tún ti wà tó ti kọ́kọ́ lajú jù mí lọ ṣẹ́rí orúkọ Jésù ó ti fi fáwa lómi ọbẹ̀ jẹ kò wá ó wá nǹkan tó kàn ń dùn mí ni pé àwọn ọmọ wa tó tún bọ̀ lẹ́yìn ṣé nǹkan tó fẹ́ máa fọ́lù lélẹ́yìí àwọn olórí burúkú àwọn pásítọ̀ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ìtorí ìjẹkújẹ tó máa jẹ wọn ò lè sọ ẹ̀gbọ́n mi àní kò ní bàjẹ́ fún yín sẹ́ẹ̀ àní kò ní bàjẹ́ gbogbo ẹ wò inú mi kàn dùn bẹ́ẹ̀ yẹn láìsí àwọn èèyàn báyìí ni inú mi dùn gan mo rántí táìmù kan mo wà ní Bàrígà mo máa ń play bọ́ọ̀ gbà yẹn kó lórí pé mo kó wá sí Abúlé Ẹ̀gbá so ọmọ wá sórí pitch ní ìgbà yẹn Àjàyí Crowther mo lọ ní Bàrígà gbà yẹn tó máa ní òkè àbọ̀bọ̀ yóò lérò lẹ́yìn fútbọ́ọ̀lù ní ẹ̀kíní kan ọmọ gbé bọ́ọ̀sì 2 lẹ̀ 3 lẹ̀ màá wá káwọn èèyàn láti Bàrígà àwọn ọmọ ọ̀tá gbogbo wọn màá lọ máa kàbáàsì wọn màá kó wọn dé LCC 3A ní Ọ̀rẹ́gùn ìbà wọ́n ṣe àwọn máa fọ́ọ̀sì gbogbo wa. It has nothing to do with us in the treatment room. We don't know anything about when you're going home, and I've been telling you that more than 10 times now. ẹ máa speak in tongue gọ́sẹ̀ máa sọ pé ká máa speak in tongue tipátipá gbogbo àwọn náà máa ṣe ṣàkàrà bobo ẹ̀gbọ́n mi ìgbà tójú mi máa là nǹkan ti lọ mi ní parọ́ fún yín ìgbà tójú mi máa là so kí ni wọ́n jẹ́ ìgbà pé ó ń dùn mí ilẹ̀ ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi bọ̀ kò sẹ́ni tó fẹ́ gbọ́ mi ọmọ ní bóyá ń ṣe yìí ẹ̀fún ẹ̀ ni òun tọ́jú sílẹ̀ gbogbo yamayama ọ̀rọ̀ ṣé rí wọ́gbé ni ti pọ̀ jù mí mọ́ bọ́ ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn bíbí yọ ti parọ́ tán wá gan
Jésù tá a mọ̀ tí ò ń ṣe ọmọ Yorùbá tẹ fi wá kó wa lómi ọbẹ̀ jẹ tẹ fi ń parọ́ fún wa tẹ sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn káwọn èèyàn gbọ́n gbogbo àwọn tó ń sọ pé ká make heaven títí wọn ni kó máa travel out lọ kó máa lọ sílùú onílùú kó máa lọ máa gbádùn heaven ló ń pè yẹn náà àwa wà Nàìjíríà ẹ̀ ń parọ́ fún wa ẹ̀ sọ pé a máa make heaven ká gbọ́ Ọlọ́run gbọ́ ká ṣe gbọ́ ẹ̀ ẹ wò kò ní ra gbá fáwọn bíbú yìí o tó fi religion tí wọ́n fi wá kó alómi ẹrú omi ọbẹ̀ jẹ́ àbíbá lọ́yìn sọ kò ní ra gbá fún wọn o ẹjọ́ ẹ tèmi máa bá máa enlight àwọn èèyàn ẹjọ́ kí àwọn èèyàn gbọ́n because bí everything ṣe ń lọ sí yìí in fact religion gan ó pẹ̀lú nǹkan tó ń pa Africa yes ó pẹ̀lú nǹkan tó ń pa Africa o ẹjọ́ o ẹ ṣáà máa bá a sọ fún wọn àwọn tí wọ́n ti jí kọ́ tètè jí báyìí o kò easy kọ́ gbọ́ o because mama 60 years tó ti brainwash àti belief ó máa jẹ́ kínní fún o ẹjọ́ o ẹ tètè máa já wọn sí o kọ́ jọ o ẹjọ́ o ẹ jẹ́ ká máa bọ Ògún wa ká máa bọ òòṣà wa ní ilẹ̀ Yorùbá ó pè wá bẹ́ẹ̀ o. ìgbà tẹ́ ẹ̀ ń sọ tẹ́ ẹ mọ̀ polówó yẹn lórí péjì wẹ̀ torí wípé téèyàn bá lọ kó sáwọn ṣé bó lẹ́gbọ́ yìí ṣé wọn pásítọ̀ yìí nìkan ló ń ṣe nǹkan tá à ń ṣe ni tá à ń sọ yìí ni ṣé báwọn oníṣẹ̀ṣe náà ló ràn wọ́n lọ́wọ́. bàbá mi ọ̀rọ̀ ti ju bẹ́ẹ̀ ṣe rò lọ kó ní kálukú jókòó sílé ẹ̀ná báyìí kí ló lé wa ọmọ ọba ẹ jẹ́ kí n sáré gbé yín sókè torí mo wà agitated báyìí ọmọ ọba ṣẹ̀wá bẹ́ẹ̀. Truth, love and humanity all the way ọmọ ọba ẹ bá wa on mute. ẹ gbọ́ mi sọ. ẹ mà kálẹ̀ ìyá mi. ẹ kálẹ̀ bàbá mi kò ní bàjẹ́ fún yín o. àmì àtẹ̀yìn náà àti gbogbo àwọn tá a ṣe láṣẹ amájú yín ṣe láṣẹ ìdùnnú rẹ̀. ó ṣe dé láàánú mi tiẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ sítórì obìnrin tó sọ̀rọ̀ gbẹ̀yìn kí bọ̀dá yìí tó sọ̀rọ̀ ó kàn ń gbomijé lójú mi níbi iṣẹ́ tí mo wà ní. Can you imagine what our people are going through all in the name of religion? Wọ́n ti fi religion yìí wọ́n ti fi kó wa lómi ẹbẹ̀ jẹ wọ́n ti fi kó wa lẹ́rú. I also have personal experiences tó jẹ́ pé it's just unfortunate pé ibi tó yẹ ká ti rí ìtura ìdààmú la tún bá ń bẹ̀ wọ́n ní àràkún laṣọ gbági. Àwọn òyìnbó tó fi religion tó wá fi kó wa lẹ́rú wọ́n rí wípé culture wa is rich wọ́n rí wípé a wà cohesive tẹ́ bá ka history bọ́n ṣe mú religion wá sí Africa wọ́n sọ pé there is no way they can break us unless they break our belief. Wọ́n dẹ̀ wá fi religion yìí wọ́n fi wá break belief wa ní tòótọ́ àwa tá a tún wá jí ara wa a tún wá ń lo against ara wa náà. It's so disheartening bóyá torí pé àwa tá a ti travel out a ti ní more exposure ju àwọn tó wà ní Nàìjíríà lọ ni I don't know and I believe this your movement is going a long way. In fact I've been sharing this thing to everybody that I know. Ibi iṣẹ́ ni mo wà tí mo ti rí pé ẹ ti wà online in fact mo ti wà 2 hours behind arákùnrin ta mi ni pé mo ti miss but at the end of the day mo rí pé mi miss anything. Ṣẹ́rí ẹ jẹ́ kí like you said ẹ jẹ́ kí gbogbo wa mọ Ọlọ́run wa fúnra wa tá a bá mọ Ọlọ́run fúnra wa àwọn pásítọ̀ yìí wọn ò ní máa rí iṣẹ́ ṣe. Ọlọ́run má dẹ̀ jẹ́ ká rí ìṣòro tó ju ìgbàgbọ́ wa lọ tó ju agbára wa lọ. Èmi náà mo ti la ìṣòro kọjá for more than 15 years lẹ́yìn tí mo dé ìlú òyìnbó tó jẹ́ pé ogun tó jẹ́ pé tí n bá sọ àwọn èèyàn máa sọ pé irọ́ ni mò ń pa. Tí mo wá sáré màá máa travel every now and then láti Amẹ́ríkà lọ sí Nàìjíríà orí òkè kan sórí òkè kan ṣọ́ọ̀ṣì kan sí ṣọ́ọ̀ṣì kan. Wọ́n link mi mọ́ Pastor Ezekiah sọ fún mi pé nǹkan tí mo bá wá Ọlọ́run ò lè ṣe. Wọ́n dẹ̀ máa sọ fún wa lórí ìjọ pé kò sí nǹkan tí ò lè ṣe. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n á dẹ̀ bọ́ sórí ìjọ wọ́n máa sọ pé Ọlọ́run gbogbo ara ni kò sí nǹkan tí ò lè ṣe. Ohun tí mo wá jókòó tí mo wá ronú fúnra mi pé you know what I'm not seeking any man of God in court again. Màá bọ́ sínú ilé mi màá gbàdúrà fúnra mi. Ọlọ́run dẹ̀ ń gbọ́ Ọlọ́run dẹ̀ ń ṣẹ́gun yẹn. So mo rò pé ó bẹ̀rẹ̀ láti inú ilé látòrí àwa olórí ilé látòrí àwọn bàbá wa tí wọ́n jọkọ wa tí wọ́n bá ń ṣe ohun tó yẹ kí wọ́n ṣe nínú ilé tí wọ́n ń kọ́ ìyàwó tí wọ́n ń kọ́ ọmọ ní ọ̀nà òtítọ́ jẹ́ ká kọ́kọ́ mú religion kúrò let us teach ourselves what humanity is about.
because this is exactly what you are doing. Humanity. Ẹjọ́, ẹ má bínú ẹjọ́, ibi iṣẹ́ ni mo wà, phone mi ring. Okay. Sorry. Alright. Unit Ẹ ṣé. 33 Grace speaking. Can I help you? Hi, Bindu. Okay. Okay, no problem. Thank you so much. All right, bye-bye. Mo believe pé inú ilé ló ti yẹ kó bẹ̀rẹ̀. Ṣẹ́rí láyé àtijọ́ nígbà táwọn bàbá wa tí wọ́n ṣe bí ọkùnrin gidi Ẹgbẹ́ tí nínú a ilé. dúpẹ́ la fẹ́. Gbogbo orúkọ báyìí ò kì í ṣẹlẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Ìyàwó ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, àwọn ọmọ ń gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu because àwọn òbí wa wọ́n ń ṣe ẹ̀tọ́ wọn nínú ilé. Ọkùnrin ń ṣe bí ọkùnrin, ìyàwó dẹ̀ ń ṣe bí ìyàwó. Ṣùgbọ́n ṣàrírù yẹn láyé tá a wà nísìn. Àti lose morality wa as a society. Àwọn ọkọ ò ṣe bí ọkọ nínú ilé. Wọn ò lè bá àwọn ọmọ wọn àti ìyàwó wọn kán bá wọn gbàdúrà. Tí ìdààmú bá pọ̀ jù fún yàn, especially àwọn obìnrin ẹ mọ̀ pé we are soft. Tí ìdààmú bá pọ̀ jù, èèyàn á wá nǹkan tí ò rí, èèyàn á wá nǹkan tí ò sọ ni èèyàn á wá káàkiri. This is why these people are taking advantage of the vulnerabilities of women in our society. Ẹ ṣé ìyá mi. Torí ẹ̀ Ọlọ́run á máa gbà fún yín o, Ọlọ́run á máa fún yín ṣe nítojú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ ṣé mà. Ẹ ṣé. Iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe. Ẹ ṣé adúpẹ́ gan. Ó kú lọ gbogbo. Prophetic Efata ṣe wà ń bẹ̀. Prophetic Efata. Bàbá mi ẹ káalẹ́. Ẹ mọ̀ Mo wà kálẹ̀ ń bẹ̀, bàbá mi. mo wà ń Ṣé bẹ̀. gbọ́ nǹkan táwọn brothers yín ṣe? Ẹ wò Ẹ̀yin ó sún mi onípòfẹ́tì. báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Gbogbo ẹ ó ti wá dọdúró bí ẹsẹ̀ ẹ télọ̀. But mo ní gbólóhùn méjì kan tí mo fẹ́ sọ. Ṣé ẹ̀ ń gbọ́ mi À sá? ń gbọ́ yín. Ṣé rí Bẹ́ẹ̀ni. kò sóhun tó máa ṣe yín o? I must assure you this. Ọlọ́run. Torí ẹni tó bá ti gbé òótọ́ lọ́wọ́, kò sí ogun tó lè borí ẹni yẹn láíláíláí. Ogun kì í borí ẹni tó bá gbé òótọ́ dání. I'm telling you. Bí wọ́n wage wọ́ọ̀jù, ogun lè borí. Now ní last month, ṣé ẹ̀ ń gbọ́ mi ṣàṣẹ wà ń bẹ̀? À ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. Hello sir. Mo ń gbọ́ yín sà. Ní last month, ìkan wà lára àwọn pásítọ̀ yẹn tẹ́ gbé tẹ́ni ó commit. Now after tí crisis yẹn wá kúrò lẹ̀ tó lọlẹ̀, ó wá jáde lórí TikTok ló wá ní gbogbo àwọn pásítọ̀ gbọ́dọ̀ jáde against Rotimi Daniels pé tí Christ ní ìgbà kan ní a gbọ́dọ̀ pray against mo wá ní orí yín ti dàrú. Ẹ dárúkọ ẹnìkan tí Rotimi Daniels gbé tí ò sí evidence fún. Wọ́n lé ẹ bá yàwó níyàwó sọ̀rọ̀, ẹ gbà yàwó níyàwó, ẹ fọ́ ọmọ lọ́mọ, ẹ bá yá aláyé jẹ́, ta ló gbé tí ò sí evidence bẹ́ẹ̀? Ǹjẹ́ ìwà tí wọ́n ní ká lọ wò nìyẹn tó fi ń pè wá ní ìránṣẹ́ Ọlọ́run? Ẹ dárúkọ ẹnìkan tó gbé tí ò sí evidence fún. Tó bá jẹ́ pé ó dédé gbé yín ń sìn tí mo jókòó tèmi, mi ò gbà yàwó níyàwó, mi ò bá yàwó níyàwó sùn, mi ò gbowó lówó, mi ò lu jìbìtì, mi ò lè fọwọ́ wàhálà. Ẹnìkan àwọn máa sọ fún mi wípé òun fẹ́ gbé mi, kí ni mo ṣe, kí lẹ̀ṣẹ̀ mi? Tí wọ́n dédé ń gbéyàn ni, tí wọ́n dédé ń borúkọ èèyàn jẹ́ ni. O gbọ́dọ̀ ní nǹkan tó o ṣe. Now Rotimi Daniels á ti fún ẹ ní opportunity, á tún pè ẹ́ behind the camera before wọ́n tó gbé ẹ jáde wípé nǹkan báyìí la gbọ́ nípa. You respond. O respond, wọ́n wá gbé ẹ jáde tán, o wá bẹ̀rẹ̀ sí ní ká kóra wájọ ká bẹ̀rẹ̀ sí gbàdúrà against Rotimi Daniels. Mo ní ayé yín ti bàjẹ́. Ẹ dárúkọ nínú yín tí Rotimi Daniels gbé tí ò sí evidence fún. Ẹ sà, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Nǹkan kan ni mo fẹ́ sọ bẹ́ẹ̀. Èyí tó ń dùn mí bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń kó gbogbo wa papọ̀, ó tán ló dùn mí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé kìkìdá àwọn tó ṣẹ̀ lẹ̀ ń mú sọ́wọ́ tẹ̀ fún lẹ́pẹ̀ àjọ máa fún wọn lẹ́pẹ̀. Ó ń kó pọ́npọ́ báyà ẹ̀. Ó ti kó bo bàbá ẹ̀ gan báyìí. Ṣé bórúkọ Jésù náà fi ń ṣiṣẹ́ ìsà? Ṣé kìí ṣe orúkọ Jésù náà fi ń ṣe? Kí náà gbé sójú sà? Bẹ́ẹ̀ ni. Ẹ má bínú bàbá mi, ẹ jẹ́ kí n tún béèrè kan. Tẹ́ ẹ bá ní ọmọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá lọ́mọ méjì mẹ́ta, tí kan nu wọn ń ba orúkọ yín jẹ́, kí lẹ máa ṣe sà? Màá dì sóònù ẹni. Bẹ́ẹ̀ tí ẹ dì sọ́nà ẹ̀ ṣáà ní take action. Bẹ́ẹ̀ ni. Ẹ take action bàbá mi, kí ni Jésù ń wò lórí ọ̀rọ̀ Áfíríkà? Kí ni Jésù ń wò tẹ́ni pásítọ̀ ń bà wá láyé jẹ́? Question yẹn mo fẹ́ kẹ́ ẹ dáhùn ẹ̀ bàbá mi. Ó mi gbé tẹ bá máa take action lórí ọmọ yín tó bá ń bà yín lórúkọ jẹ́. You are better than Jesus.
ṣé ọ̀rọ̀ tí ìyá mi yìí sọ Sister Bukky yìí ṣé kò mọ pa yín lẹ́kún ni? ó bomi If jẹ́ as lójú a mi human nítàn yín being, mi ì I fẹ́ don't sọ̀rọ̀ mọ́ have gan. anything to do. Ṣé ọmọ mi bá ń hùwà bàjẹ́? I am better off than Jesus. Àyàfi tí Jésù yẹn bá dìde láàárọ̀ ọ̀la tó pa gbogbo ẹ̀yin tẹ́ ń forúkọ ẹ̀ tó fi yín ṣẹ̀ sí. That is the only thing. If not, Jesus and Muhammad are set up to destroy us in Africa. And it is so shameful, it is so inhuman that we have lost our conscience. Mr. Daniels, Mr. Rotimi Daniels, I can assure you, ṣé ń gbọ́ mi báyìí? I can assure you wípé kò sí bó ṣe máa lágbára tó sáà. Ṣé rí gbogbo àwọn tí ẹ̀ ń wò yìí tẹ̀ ń gbé tó ń ṣe gbá tó ń ṣàwo nǹkan kan ni mo sọ o. Kò sẹ́ni tẹ́ kí n dúró jẹ́jẹ́ tèmi báyìí láì fẹ́yàwó mi ìlú jìbìtì mi kẹwàá dédé máa gbé mi kò possible náà. Àwọn tẹ́ wá ń gbé tó wá padà lọ ń jáde yẹn ẹ máa wò wọ́n máa padà ṣẹ̀sìn yẹn ní dandan náà ni. Ó ti yé yín ẹ má jẹ́ tàn yín o ẹ̀sìn mẹ́ta ló wà láfíríkà yìí Christianity Islamic àti ìṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta ló wà. Ṣé rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní gbogbo ohun tá à ń sọ yìí ló wà nú ẹ̀. Ṣé léyìí tó wá jẹ́ tèmi tó jẹ́ Christianity tí mo tún pera mi ní pásítọ̀ yìí ó ti wá ń tì mí lójú mi nítàn yìí. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe kéèyàn kí wọ́n bá má pe òyìnbó yẹn kéèyàn má pera ẹ̀ ní ohun tó jẹ́ mọ́ra máa jáwọ́ máa yọwọ́ ó ti dé stage kan tó jẹ́ pé kẹ́ẹ̀ tó lè pera yín ní pásítọ̀ nígboro ẹ̀ wọ̀ tún ẹ̀ wò sí ẹ̀ wò wájú ẹ̀ wò yín kẹ́ẹ̀ tó lè sọ pé àmì pásítọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀ gba igi lórí látẹ̀yìn ni nítorí tú táwọn pípù wọ̀nyí ń pa wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti ba woman kan pè mí láti US kò tí ì bímọ rárá àánú nígbà tó ṣàlàyé fún mi ẹ̀sà mo ìmọ̀gbà tó mi jẹ́ ń jábọ́ lójú mi ẹ tún gbọ́ ti woman yìí lẹ́ẹ̀kan ó ti yé yín but iṣẹ́ rí I don't know tí ò bá jẹ́ pé ẹ ti gbé mi tí ò bá jẹ́ pé mo ti wọlé pẹ̀lú ohun tí mo gbọ́ lẹ́nu woman yìí lẹ́ẹ̀kan mi ò ní send request mọ́ rárá kò sí program yẹn tí mo wò mi ì comment rí mi ò wọlé rí ṣùgbọ́n mi ò lè ṣe kí n má share program yìí ẹ lọ chẹ́ẹ̀kì page yín dáadáa mi ì lè ṣe kí n má share program yìí mi ì comment rí o mi ì wọlé báyìí this is my first time but mi ò lè ṣe kí n má share ẹ because I know many things are happening. Especially in this Christendom, something is happening. Much things are happening in this Christendom. Gbogbo àwa pásítọ̀ tá a wà nínú ilé tá a mọ̀ tọ́ ẹ jẹ́ bá wa fọ́ọ̀mù confederation of pastors most especially ẹ̀yin ti CAC tó bá wá di àsìkò ebi ọ̀la tẹ́yìn CAC pastors òdìdé tí ẹ̀yin ìgbìmọ̀ CAC òdìdé kẹ́ ẹ mọ̀ sọ fún Olúwa pé a fẹ́ rí Ìyábọ̀ gbogbo yóò mọ̀ gbọ́mọgbìn. Gbogbo ẹ̀yin pásítọ̀ CAC látòkè délẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ wa lórí Ìfàjà Nation tẹ́ ẹ̀ mọ sọ fún Olúwa wípé irọ́ ìtò ṣe ti tó àwọn tó ní Ìyábọ̀ fẹ́ rí abẹ́ ẹ̀ gbogbo yín pátá ọmọ tí ó sìn yín ọmọ tí ó di ọmọ fún yín ọmọ tí ó di rúdìgbà fún yín Èdùmàrè ọmọ bá wa lù wọ́n pa gbogbo bíkíbi táwọn ọmọ yẹn bá wà lórílẹ̀ ayé kò sí tí wọ́n lè jẹ kò sí tí wọ́n lè dà iṣu ọmọ òní jiná fún yín jẹ gbogbo ẹ̀yin CAC pásítọ̀ láti òkè délẹ̀ ní rí bá ti ṣe ní rọ́nà gbégbà ilé ọmọ lẹ̀ ilé ọmọ jẹ̀yìn mọ́lẹ̀ ìjọ tẹ́bí bá ń pa ọ̀nà lẹ́mọ̀ rìn ẹ̀jọ́ ọmọ ògùn ọmọ fẹ̀jẹ̀ yín wẹ̀ àwọn alálẹ̀ ọmọ bá ti yín jẹ gbogbo ẹ̀yin CAC pásítọ̀ màá ṣe fídíò fún yín tẹ́ẹ̀ní wípé àwọn ọmọ aráyé àwọn ọmọ Nàìjíríà ò ní rí bá ti ṣe wọn ní rọ́nà gbégbà gbogbo ẹ̀yin CAC pásítọ̀ látòrí ẹ̀sìn Ọládélé ayé yìí ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ torí wípé Ọládélé àti Ezekiah ni wọ́n láwọn ń bọ̀ ní Canada wọ́n fẹ́ wá ṣe program ní ṣoríire mọ̀ rí bànújẹ́ lórí aya mọ̀ rí bànújẹ́ lórí ọmọ gbogbo àwọn jẹ́ friend tẹ wọ́n náwó lé lórí ìbànújẹ́ ti bá wọn ìbànújẹ́ ti bá ilé wọn ìbànújẹ́ ọmọ wọlé wọn òkò bànújẹ́ nílé yín ní rí bá ti ṣe ní rọ́nà ìgbégbà ní àlàáfíà mọ́ ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ yìí lórí CAC Ọlọ́run 1930 lórí CAC Ayọ̀ Babalọ́lá lórí CAC Bàbá Òkèdè ẹ wo bẹ́ẹ̀ ṣe bá ìpè wọn jẹ́ látòrí ẹ̀sìn Ọládélé àfi tẹ́ ẹ bá dìde tá a rí fídíò yìí pé kí Olúalọ́ kó gbé ìyàwó ẹ̀ jáde nìkan tí a bá rí fídíò yẹn gbogbo yóò máa rí bànújẹ́ ni gbogbo àwọn ọmọ tẹ́ wá náwó àwọn èèyàn lé lórí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n bí fún yín gbogbo wọn mọ̀ ṣòṣì ni wọ́n mọ̀ rí bànújẹ́ yẹn ẹ̀ tún lálàáfíà mọ́
ṣé ẹ ní olórí burúkú èèyàn nìyí? Ṣé ẹ ní wípé ayé yín ti bàjẹ́? Ṣé ẹ ní wípé aṣèrè ní gbogbo yín? À ń sọ láti bí ọ̀sẹ̀ méjì àtààbọ̀. Olórí burúkú yín dákẹ́, gbogbo ẹ̀yin CAC, àjọ CAC, ẹ ní rí bá ti ṣe ẹ̀ní rọ́nà gbégbà. Ìpè àwọn bàbá tó ti ṣe tí wọn ò mú nǹkan kan míì mọ́, tá a bá rẹ́nìkan tí ò mú nǹkan kan míì mọ́ nínú gbogbo àwọn bàbá yìí, ìpè wọn máa ṣe yín báṣubàṣu, ẹ máa ṣẹ̀sìn àwọ̀rò, ẹ mọ ṣẹ̀sìn àwọ̀rò, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti níyì dé láyé, ẹ mọ tẹ́bọ̀ láti bẹ̀ ni. Gbogbo yín pátá látòrí ẹsẹ̀ Ọládélé, ẹ ní rí ṣe, ẹ ní láyọ̀ mọ́ láyé. Gbogbo ẹ̀yin olórí burúkú yìí. Àfi tó bá jẹ́ wípé ọ̀rọ̀ olú aláìṣẹ́ wípé bóyá jẹ̀bi lórí ẹ̀, tó bá yẹ pé lóòótọ́ là ń wá Ìyábọ̀ tí ò dẹ̀ rí gbé jáde. Gbogbo yín pátá ní CAC, àtẹ̀yìn mẹ́mbàsì tẹ́ ń sọ̀pọ́tì wọn, àtẹ̀yìn mẹ́mbàsì tẹ́ ṣì ń dáwọ́ síbẹ̀, àtẹ̀yìn mẹ́mbàsì tẹ́ ṣì ń lọ, ṣùgbọ́n tẹ́ ẹ mọ òótọ́, ẹ mọ rí bànújẹ́ ẹni, ẹ ní rí bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbégbà, ẹ mọ gbé ọmọ sí ni, ẹ mọ gbé ọmọ gbìn ni. Níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ yín ni wọ́n mọ dágbére ìbànújẹ́ wọn fún yín. Ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́, àti ẹ wo, àti tí òjébọ olóṣà lọ́wọ́, ó kú bàbá ńlá ẹni tó máa bọ. Ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Ẹ wá ń ṣe prógráàmù wèrè káàkiri, ẹ̀ ń ṣí ṣọ́ọ̀ṣì lórí ọ̀rọ̀ Ìyábọ̀ tá àti rí yìí. Ọ̀rọ̀ ti Bímbọ́ àti ìyanjú ẹ̀, kí Báyọ̀ wá sọ ikú tó pa Bímbọ́ fún wa. Ẹ̀yin olórí burúkú ṣe prógráàmù kiri. Ẹ ní láyọ̀ ní gbogbo yín pátá. Ẹ ní lálàáfíà. Lórí kíni? Lórí ọ̀rọ̀ ayé yìí. Ẹ máa bá a bọ̀, ẹyẹlé ló sì bá yín fẹsẹ̀ tọ́. Adébájọ Àánúolúwapọ̀, ó yẹ sáré bá mi gbóhùn sókè 2 minutes. Kí pásítọ̀ kankan má wá preach fún wa mọ́ lórí prógrámù yìí. Ẹ jọ aláìlójútì ní gbogbo yín. Ẹ̀ẹ́dẹ̀ lójú àánú àwọn ọmọ Nàìjíríà lójú. Lójú àánú àwọn ọmọ Nàìjíríà rárá. Àfẹ́ pásítọ̀ kankan mọ́ lórí Ìfàjà movement. Àfi kẹ́ ẹ lọ́ máa fi péèjì yín, kẹ́ ẹ lọ́ máa fi polówó pé kí Olúwa lọ gbé Ìyábọ̀ jáde. Ẹ má wàá sọ sórí fún wa mọ́, olórí ibú ní gbogbo yín. Aláìmọ̀kànmọ̀kàn ní gbogbo yín, aláyébàjẹ́ ní gbogbo yín. Ọmọ sàn tó ń kó gbogbo bòyá yẹn, gbogbo yóò máa bà yín, ẹ máa ṣiṣẹ́, ẹ máa ṣẹ̀sín. Látòrí péjì wa, ẹ máa ṣẹ̀sín. Ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Adébájọ ṣó wà ń bẹ̀. Lady Gold, ó yá, ẹ sáré bá mi gbóhùn sókè. Mo fẹ́ round up torí mo fẹ́ bá lọ́ọ̀yà sọ̀rọ̀. Lady Gold. Lady Gold yẹn ní mo lè sọ̀rọ̀. Ẹ ká lé ojú mo lè sọ̀rọ̀. Royalty ti lọ, Yankee Day bóyá ti sọ. Ẹ ká lẹ́ gbogbo lé mo kí everybody. Ẹ ká lẹ́ mà. In fact, àwọn tó happy pẹ̀lú program tẹ́ ṣe yìí because woman kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó dẹ̀ touch me. Then the other woman tó ní pé kéèyàn ọmọ Ọlọ́run tó ń sìn pé àwọn ní challenges kan táwọn ń lọ Nàìjíríà ó wá pùn sí mi náà wọ́n fẹ́ gbá mi gidi wọ́n fẹ́ gba gbogbo mọ́tò wọ́n fẹ́ gba gbogbo ilé ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. Ọ̀rọ̀ kan tí màá yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọkọ mi because ọkọ mi ò fall bó ṣe fẹ́ wọlé sèmi lára lọ́kọ mi pè mí pé kí náà ń pè bẹ́ẹ̀ bó ṣe wọ compound báyìí tó ṣe rí mọ́tò báyìí yín tí mo bá lọ bẹ̀ gan wọn ò rí yanjú owó náà ṣáà ń bíìlì ṣùgbọ́n wọ́n wá sọ̀rọ̀ kan òun náà mo fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn tó bá wà lórí platform yìí ni pé ẹ jẹ́ káwa fúnra ara wa dá Ọlọ́run mọ̀ nígbà tí mo lọ kiri tí mi ò rí solution mo wá pe Ọlọ́run èmi kan àtòun kan pé Ọlọ́run tó bá máa pa mí kó pa mí tó bá ti jẹ́ pé wọ́n ló dá mi lóòótọ́ tí ò sí àwọn wèrè ń bẹ̀ fúnra rẹ̀ ni kò wò mí sàn àṣẹ Ọlọ́run wà nítòsí mi ni mo ràn mú kiri Ọlọ́run dẹ̀ ṣe látojú oorun ó dẹ̀ ṣiṣẹ́ ṣe rí tọ̀rọ̀ àwọn CAC èmi mo lè fi gbogbo ẹnu sọ eléyìí tọ́lọ́run ò pè ń bẹ̀ ló pọ̀ jù because mo rìn ní CAC yẹn gan-an Ọlọ́run má jẹ́ ká níṣòro gbogbo bí nìyẹn wọ́n máa yọjú sí mo wá rí pé sẹ́tímẹ́ǹtì náà fi ń gbé wọn sórí àlééfà àtẹni tọ́lọ́run ò tiẹ̀ rí náà rí bí wọ́n wá jọ wà nínú awo ni o kò yé mi because gbogbo wọn orí burúkú ni wọ́n ń ṣe
mo ti wà nílùú iná ó ti ṣe díẹ̀ èmi Ọlọ́run dáríjì mi tó bá dàbí ẹ̀ṣẹ̀ mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o ọkàn mi ní ṣọ́ọ̀ṣì mi èmi fúnra mi ni màá ṣe wàásù fúnra mi èmi ni màá kọrin èmi ni màá ṣe gbogbo nǹkan because mo ti rí church bíi scam táwọn èèyàn náà bá dẹ̀ ti wá rí bíi scam lóòótọ́ wọn ò ní bọ́ sí victim táwọn èèyàn ń bọ́ sí because ẹlòmíì church ló máa lóun dágbére wọn ò ní rí mọ́ wọn ti pa wọ́n ìkan náà wà tán sọ pé wọ́n bò mọ́lẹ̀ ṣé tẹ wá rí ti ọ̀rọ̀ CAC yìí tí wọ́n yẹn tiẹ̀ tí wàá fẹ́ sunmi kò jọ babaláwo kò jọ kan mọ́ orí burúkú kan ṣáàpọ̀ irú pásítọ̀ kan tó gòkè sí tó ń ráǹtì tó ń sọ̀rọ̀ òpònú lẹ́nu ṣé dandan ni ṣé ẹ lọ wáṣẹ́ ṣe náà èwo ni ẹ máa sọ pé ẹ̀yin fún pásítọ̀ ẹ̀yin ṣé wọ́n sọ pé bíbélì kan ṣàtò ó nígbàgbọ́ láìsí iṣẹ́ ó lòkù ni nítorí pé wọn ò níṣẹ́ míì pásítọ̀ náà ni wọ́n máa forúkọ Jésù àwọn kan tún wá gọ́ àwọn àgọ́ níbi orí wọn tún wá burú wọn léèyàn mẹ́wàá 10,000 kí n forí kàn ẹ́ lórí kó o ṣeré màmá wò pé kí n forí mi kàn ẹ́ lórí kí n ṣeré 10,000 àwọn èèyàn ó tún rọ́ lọ gọ̀rọ̀gọ̀rọ̀ ó dà pé bẹ́ẹ̀ ṣe ń sọ ń sí ọpọlọ orí àwọn èèyàn kan wá máa ṣí ọkàn èèyàn fúnra rẹ̀ ló máa dìtàmì pé Ọlọ́run gangan èmi gan á bá sọ̀rọ̀ because wọ́n ti fi kíní ìgbàyàn ibì kan wà níbi lọ́nà Premier Hotel nìbàdàn ní ọ̀nà Premier Hotel yẹn níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn wọ́n pọ̀ ń bẹ̀ tó ń scam wọ́n ti scam mi ń bẹ̀ wọ́n pọ̀ ń bẹ̀ tẹ́pẹ́ orúkọ Ọlọ́njọ́ ṣàánú mi orúkọ Jésù ni mo gbọ́ mo drive bọ̀ ni mo ṣe páàkì mọ́lẹ̀ nìyẹn létà báyìí mọ́tò tí mo gbé lọ ló wọ̀ wọ́n lójú létà wọ́n lẹ́mìí burúkú inú ilé mi ni ó wà ṣé wọ́n fẹ́ fi style mọ́lé mi ni pé ibẹ̀ ni ẹ̀mí burúkú yẹn dé ló wà wọ́n délé tán wọ́n wo mọ́tò wọ́n ní àfi káwọn gbé kan lọ èmi tẹ̀ sí wá ń wò fún wọn bá kọ́ mi sọ̀rọ̀ pé àfi ká gbé kan ọkọ mi bá pè mí sẹ́yìn pé ṣé ò ṣe èrè kí ló ṣe ẹ́ tó ní kí n gbé mọ́tò fún wọn mọ́tò bíi ti báwo nígbà tó yẹ sọ pé ọkọ mi lọ kó wò lọ bẹ̀ mọ́ èmi náà wá lé mi náà ò lọ bẹ̀ ló wá tún fẹ́ máa ta ọfà thank God pé mo wá Ọlọ́run fúnra mi bí mo ṣe jí lójú oorun nìyẹn tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní pray nìyẹn pé kọ́fà padà sọ́dọ̀ olórí burúkú máa yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò pẹ́ náà wọ́n ní máa yẹn yí kọ́lé ó padà kú ni so a lot of people làwọn èèyàn ti fi léṣe àwọn èèyàn ti bà tiwọn jẹ́ káwà fúnra wa bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ wo a lot of obìnrin ló ti wà nínú ló ti wọnú trap wọn but tí wọn èmi wọn ti bá sùn tí ò ní lè sọ èmi wọn ẹ wo wọn kàn ṣàyò olórí burúkú tó bá máa gbé mọ́tò Ọlọ́run dáríjì mi o mo ti rí man ẹ̀ sí káyà rí because èmi ò lè pe pastor is a man èmi ò rí sáìnì Ọlọ́run láyé ẹ̀ tó bá kóòtì báìbù náà kò rí kóòtì tó bá gbàdúrà náà aṣẹnu bọ̀lọ̀kù in fact gbogbo ẹ̀ gan kò tiẹ̀ kan tiẹ̀ wá yé èèyàn mọ́ ihun gan àwọn ọmọ tó lù ẹbí gan wò wọ́n bí mi pé mọ́mí are you going to church tomorrow mo ní kí náà ń pè bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ di máa ti pray fúnra mi because of wọ́n ti jẹ́ kó sú mi wọ́n ò jẹ́ kó wù mí mọ́ bọ́ọ̀tù wọ́n gbédé abroad náà wọ́n gbédé àwọn iná ń ṣe bí olórí burúkú àwọn ọ̀sàbẹ̀rẹ̀ sí ní scam kiri àwọn náà àwọn náà transform kúrò sí èsì tán láwọn tún wà ní redeem gbogbo òṣìyẹ wá bẹ̀rẹ̀ sí ní yí ojú tèmi yìí ti rí omi kan fẹ́ máa dárúkọ ni tí bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ mi bá dẹ̀ mo lè dárúkọ gan torí ìyálàyà àwọn ò bọ́ mi kò lè ṣe ètò ìdúrà dátà fún mi wọ́n máa forúkọ Jésù wọ́n máa fi scam kò sí nǹkan tó máa ṣe wọ́n máa fi scam mo rò páyé bàbá lọ́ọ̀fù gan fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ ẹ dárúkọ wọn kò sí nǹkan tó máa ṣe olórí burúkú ni wọ́n. Bàbá lọ́ọ̀fù yẹn gan ṣebí mo gbọ́ wọ́n ní CAC ẹnìkan tó wà lọ́nà kínní ló ti jáde pé orí èèyàn lórí ọmọ kékeré kan ló lò tí ìpínlẹ̀ tàwọn yẹn náà wọ́n ní òdà náà gbogbo ẹ̀ náà la gbogbo ẹ̀ tó jẹ́ pé àwọn tó jẹ́ founder gan sọ DPA kí náà ń porúkọ ẹ̀ PA wọ́n ní torí kó má bàa ga jù ú lọ ìyàwó ẹ̀ mọ̀ bó ṣe sẹ̀tẹ̀ wọ́n fún ní poison ó kú ibẹ̀ lórí burúkú yẹn ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú mo dẹ̀ mọ̀ pé kó tó lọ láyé ọmọ padà sí jálajàla ni wọ́n kàn lè kú peacefully wọ́n gbọ́dọ̀ ṣí èrè kan tó lọ because wọ́n ti bà a lot of life jẹ́ wọ́n ti bà àìmọye ẹlòmíì tó ti bá sùn because pé ká ní pójú mi rọ̀ gan ni pẹ̀lú nǹkan tó ló ṣe mí yẹn wèrè lè sọ fún mi pé no spam ni ìwòsàn wà kóun bá mi sùn
but dúdú ti pé mi ò dá lọ èmi àtọkọ mi ni ló fi wá wò pé ó dà ìpele yóò ṣe é bá sùn nítójú ti rí especially obìnrin kan tí ojú obìnrin ṣẹ̀dẹ̀ mọ̀ páwo obìnrin tí kankan bá ti ṣẹlẹ̀ máa gbọ̀n kiri ní a máa gbọ̀n kiri ní àgàgà tó bá ti di pé bí i health challenge yóò máa gbọ̀n kiri pé olúwa mo máa jẹ́ kí n kú báyìí. olórí burúkú bẹ́ẹ̀ ló mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn gbogbo ohun tẹ́ ẹ sọ lórí ayé wọn Ọlọ́run ti fàṣẹ sí because they are destroyer what is a lot of times. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run eléyìí tó dánú wọn wọ 2%, 98% wọn lólórí. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o ẹ káalẹ́ ẹ kú iṣẹ́ olúwa ẹ wò ó ní ṣẹ́ráwó obìnrin àwa la máa ń wá kú wà àwa la máa ń fa most problem wa sínú ilé ayé ara wa. ẹ jẹ́ n fi ra mi ṣe example kí n tó má rìn gba ẹ̀mọ́ wọ́kọ̀ àǹtí mi wá introduce mi sí pásítọ̀ kan lọ́nà alágbàdo mo ṣáà débẹ̀ bá tí mo débẹ̀ mo rí ìyàwó lady yẹn one small pretty lady deep down my heart mo ń bèèrè lọ́wọ́ ara mi pé kí ni lady yìí wá dọ́dọ̀ mi ó tiẹ̀ ti kún sìn one idiot pastor kan báyìí ni wọ́n á wò lọ́kọ̀ mi pé kí ni lady yìí wá dọ́dọ̀ woman yìí mo àṣetẹ̀mí ó ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ tèmi náà mo ṣáà ṣe wọ́n ní kí n ṣe ìṣòro mo ṣe ìwẹ̀ mo ṣe kíní kan gbà tí mo wẹ̀ tán ló bá ní kí n wọnú yàrá kan la bá dé bẹ̀ ló bá ní gbogbo iṣẹ́ ta ti ṣe ń sìn ó wá kọ ẹyọ kan o òun lòun máa ti bọ ọ́nà ara mo ní ẹjọ́ sà ṣe sí kàbẹ́ nọ́mà létà ni mo wá ń gbọ́ pé lady tó fẹ́ yẹn bí yẹn náà ṣe wá ọkọ wá sọ́dọ̀ ẹ̀ nìyẹn tó fi dìyàwó ẹ̀ síbẹ̀ bí ṣe pẹ̀gbọ́n mi nìyẹn pé ẹ wá pásítọ̀ tẹ mú mi lọ bá ṣé rádaràdá tó ń ṣe lélẹ́yìn alẹ́ ọjọ́ yẹn ọ̀nkú alẹ́ ọjọ́ yẹn ni mo ní àǹtí mi máa kúrò níbi ni mo kúrò ní alẹ́ ọjọ́ yẹn one of my friend again ní Nàìjíríà ọ̀rẹ́ wa kan ló mú lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn gbàtàn dọ́dọ̀ pásítọ̀ yẹn kí lorúkọ pásítọ̀ kejì mo fẹ́ rántí orúkọ bọ̀bọ̀ yìí níbi ọ̀nà ọ̀gọ̀bọ̀ yẹn lájà o mo ti gbàgbé orúkọ church bọ̀bọ̀ yìí ọ̀rẹ́ wa kan ló mú lọ. royalty ó yẹ sáré bá mi dá sétò royalty ó yẹ sáré sọ̀rọ̀. nísàró tì mí ẹ kalẹ̀. ẹ kalẹ̀. Ọlọ́run á máa fún yín ṣe lágbára Ọlọ́run ẹ ní dààmú láṣẹ Èdùmàrè mo ti máa ń wo program yín o mo máa ń tẹ̀lé yín gbogbo ìgbà all the time Ọlọ́run á jẹ́ ká rí ogun ìjà torógun ni mo rí sí nǹkan ti bàjẹ́ tó pọ̀ ọ̀rọ̀ bá love tí mò ń sọ yẹn bẹ́ẹ̀ni ẹ wo nǹkan kí lorúkọ ìjọsẹ mo mọ̀ pé bàbá love yẹn ó popular kí lorúkọ ẹ̀ gangan náà. èmi ò tiẹ̀ morúkọ ẹ̀ dáadáa torí mi lọ sí church ẹ̀ rí but mo ní àwọn ọ̀rẹ́ tó lọ síbẹ̀ kódà mo lọ́rẹ̀ẹ́ tó ń date tó jẹ́ girlfriend ẹ̀ ìyẹn gan ayé wọn ò dẹ̀ nítumọ̀ wọn lè rí ilé ọkọ gbé gbogbo àwọn tó bá ti ń bá sùn báyìí tó bá ti lè lọ church ẹ̀ pé àwọn wọkọ̀ àwọn wá kiri tó bá ti ń bá wọn sùn wọn ò ní rọ́kọ yẹn náà o. This lady I'm talking about she's 40 going to 44 kò tí ì má rí o ó dẹ̀ ṣì ń tẹ̀lé bàbá lọ́ọ̀fù yẹn káàkiri tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ preaching Òṣogbo ní mo mọ̀ tí lady yìí ń gbé tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ preaching báyìí tó wá fẹ́ wọ sórí ọ̀tà hòtẹ́ẹ̀ tó máa sùn sí kó tó lọ sórí ọ̀tà yẹn ó máa bóbìnrin yẹn sùn ó máa bá sùn dáadáa kó tó gorí ọ̀tà lọ ni. Close friend mi lẹni tí mò ń sọ̀rọ̀ yìí òun gan wà tú sílẹ̀ kò tí ì rí lọ́mọ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ó máa ṣe nǹkan tán á máa sunkún màá ní kí lẹ́yìn náà ṣe fún ṣọ́n fògùn fàyín síbí ni ṣé dandan ní kẹ́ lọ tọ́jú. mo lè jẹ́ kó bá yín sọ. tó bá rẹ́dì láti bá mi sọ̀rọ̀ ó máa rí ìtúsílẹ̀. mo lè jẹ́ kó bá yín sọ she is 44 o kò rọ́kọ o kò dẹ̀ fi bàbá lọ́ọ̀fù yìí sílẹ̀ tó bá pè bá wọn máa gbọ̀n á máa gbọ̀n lẹ́ tó bá pè bá máa gbọ̀n dádì ó tún wà ń kwáyà o. Ọlábọ̀dé ọdún ayọ̀. Ọlábọ̀dé yes. Thank you so much ọmọ olójú Elédùmarè. Yes Ọlábọ̀dé ọdún ayọ̀ tí o lẹ́sẹ̀ níta tí o gbọ́ nǹkan tó lò ń ṣe ẹ̀yin olórí burúkú. olórí burúkú ni wọ́n o. kò ní í dẹ́kun gbogbo ẹni tó bá ní pé kí n mọ̀ ṣe pé mọ̀ wọ́n mọ̀ gbọ́ ọmọ gbìn níṣẹ́. olórí burúkú ni wọ́n ti sọ àyànmọ́ àwọn èèyàn di rádaràda wọ́n ti fi àwọn èèyàn wọ́n ti fi wọ́n tẹ́lẹ̀ gbogbo ògo tó yẹ káwọn èèyàn máa rí lò wọ́n ti lò wọ́n tọ́ tògótògó àwọn èèyàn pàrọ̀fó ní gbogbo wọn ọ̀rẹ́ mi yìí sọ ó ní àfọ̀ àwọn kwaya ẹ̀ ló ti bá sùn tán lẹ́yọ kọ̀ọ̀kan
tí ògbọ́n wọn máa ṣe dáàdì wọn sí ilé ọkọ wọn rọ́kọ fẹ́ o ọmọ 44 years a máa sunkún ṣá máa connect ẹ̀ sórí program yìí bàdá ẹ̀ kó bá yín sọ̀rọ̀. tẹ bá lè fún ní WhatsApp mi kó bá mi sọ̀rọ̀. máa private chat yín ó máa bá yín sọ̀rọ̀. honestly eléyìí tó pèrè ní ṣẹkún wọn dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣẹkúndẹ̀rín ìyàwó 5 ló ní. ìyàwó 5 ó nìkan. 5 ló ní. Ó fẹ́ wọn káàkiri ni ìyàwó ẹ̀ wà l'Ógbómọ̀ṣọ́ ìyàwó ẹ̀ wà l'Ọ́yọ́ ó fẹ́ wọn káàkiri tó kọ́lé fún wọn tí gbogbo wọn nǹkan ti ṣe wá ní country yìí nǹkan ti ṣe wá lọ́pọ̀lọpọ̀ débi pé kò sí mi ò sẹ́wọ̀n bá ṣe fẹ́ bọ́ nǹkan ti ṣe àwọn èèyàn wà nù gbèkùn tó pé you don't see them. àwọn sọ̀rọ̀ ìjọba ṣèjọba ló ń ba yé àwọn èèyàn jẹ báyìí bẹ́ẹ̀ ló lórí nǹkan ti ṣẹlẹ̀ ní Sarotimi there's this my friend ó fi police sí he was a police officer ọkùnrin ni àjọ ń gbé ni ó kàn déédé wá bá mi náà Ọlọ́run ti pè òun mo lọ́lọ́run pè ẹ́ báwo ó ní kí n má wọrí pé nsìn kí n má wọrí àpò rice àpò ẹ̀wà ló máa já sílé mo ní how báwo ṣọ́lọ́run pè ẹ́ ó ní kí n má wọrí ṣe rí bọ̀bọ̀ tí mò ń sọ yìí ó ti lọ gan lọ́ṣogbo tá a wà yìí o bọ́ mi ní fẹ́ dárúkọ ẹ̀mí mọ̀rọ̀ ẹni tó wọn torí ọ̀rẹ́ mi ni mi mọ tán fi ń ṣe o wọ́n ti lọ gan o Mr. Rotimi. wọ́n bá mi sọ̀rọ̀ nínú inbox. màá chat yín a bá yín sọ̀rọ̀. Ògúnlọlá Ifáníyì ó yẹ sáré bá mi ṣe pápápá Ògúnlọlá Ifáníyì ṣe wà bọ. ẹ wo Mr. Rotimi Daniel mo kí yín èmi tẹ̀ ń ṣàdúrà fún gbogbo ni ṣe mọ̀ pé mẹ́ńbà làwa àwa máa fàjà títí tí ayé máa fi parẹ́ ni so mo gba kíní yẹn mo sọ pé mo ti gba táàgì àti tíṣẹ̀tì mi ẹ ṣe fún eléyẹn ẹ ṣeun Mr. Rotimi Daniel ikú kì í pẹ́ta lójú ràn ọwọ́ ayé kan ò ní mú yín láṣẹ Elédùmarè ọwọ́ kan ò ní tẹ̀yìn aláburú ò ní rí yín gbé ṣe eléyìí tá a kẹsẹ̀ bọ̀ yìí àjàyè la máa jagun eléyìí kò síbi tí ò sí láṣẹ Elédùmarè àjàyè lẹ́yìn gbogbo ojú tó bá wò yín tó bá wò tí ò bá mọ̀ wò ojú náà fọ́dànù ni etí tó bá ń gbọ́ yín tí ò bá fi òdodo gbọ́ etí náà máa dì mọ́ wọn lágbárí ni gbogbo ẹni tó bá sọ pé àwọn tí wọ́n ń sọ yìí tí Rotimi Daniel ń sọ kò tẹ́hun lọ́rùn kò bá òun lágbára mu agbára ẹ̀ máa bàjẹ́ ni o ńṣe ajá máa ń kú tòun tòrùgbòrò ti bọ̀jọ̀bọ̀jọ̀ ẹnu ẹ̀ ní àgùntàn máa ń kú ti bọ̀jọ̀bọ̀jọ̀ ẹnu ẹ̀ ní gbogbo ẹni bá sọ pé okùnbi tẹ́ ẹ máa gbé gbà ó máa kú bájá ti ń kú tòun tòrùgbòrò torí fáni ẹ̀sán pẹ́pẹ́ ìjàràn ìdáfájá tó ń ṣọ̀yọ́ olùgbòrò bájá bá máa kọ́ máa folùgbòrò sí i lọ́rùn ni àwọn tó bá tẹ ìtọ́jú àwọn yípo gan tó ń lù pa gan pẹ̀lú irin ni gbogbo ẹni bá sọ pé okùnbi tẹ́ ẹ máa gbé gbà báyìí ó máa lù gbóngbó kú ni ó máa gbókú ni láṣẹ Elédùmarè eléyìí àjàyè lẹ máa jà àṣeyè lẹ máa ṣe lóde gbogbo ọmọ ẹgbẹ́ Rotimi Daniel Foundation for Humanity lágbára Olódùmarè àṣeyè gbogbo ẹ bá ti ń finú rere fẹ́ yín tó ń fẹ́ tí ń sí rere láṣẹ Elédùmarè ire náà máa bá tọrùn lẹ́yìn bá sọ pé ó kú bí tẹ́ máa gbé gbà ọkọ̀ọ̀kan lọ́mọ wọ̀ ọ̀yọ́ onítọ̀mọ́ máa yọ dànù ni ó máa gbó jálajàla bí ọwọ́ inú ṣáláńgá ni àṣẹ Elédùmarè bó ṣe máa rí nìyẹn ẹ̀wọ̀n ní nǹkan méjì o kákọ̀ máa fìwúre tì lẹ́yìn ni tiwa ojú yẹn lọ. ẹ ṣé bàbá mi àjọ ṣe láṣeyè náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn gbarúmọlẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé bàbá mi thank you so much sir ẹ ṣé. NG concept. máa ní di singlet o máa ní di singlet. NG concept iṣẹ́ wà bẹ́ẹ̀ ní láti unmute o. NG concept. NG concept. Ají Alọ́ládé. Ají Alọ́ládé ní láti unmute. Ají Alọ́ládé.
ṣé ẹ wà ń bẹ̀? Home of Beauty, àánú ni mo rí gbà. Àánú ni mo rí gbà, ẹ ní láti unmute o. Àánú ni mo rí gbà, ṣé wà ń bẹ̀? Bim ṣé wà ń bẹ̀? Mo wà ń bí o. Ẹ sáré bá wa sọ̀rọ̀ ìyá mi. Yes sir, ẹ kújọ́ mẹ́ta. Mo ti follow yín láti 2023. Wow. Iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, Elédùmarè á túbọ̀ máa kún yín lọ́wọ́. Lágbára Ọlọ́run ẹ̀yin ní ṣìṣe. Nípa ọ̀rọ̀ àwọn pásítọ̀ yẹn, ṣe rí kọ́lọ́run k'Elédùmarè kó jẹ́ kí ojú àwọn èèyàn kó ṣí kó là. Èmi ìgbà tí mo ṣì kéré, mo ṣẹ̀ jáde secondary school yẹn ni mo ní experience yẹn. Up till now, ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mo máa lè sọ pé mo fẹ́ share nǹkan yẹn pẹ̀lú. Mo keep up till now. I'm 53 now. Ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí, mo wà bí age 16 or 17. That was 89. Ṣẹ̀ jáde secondary school. So ìgbà yẹn mo sick gan. So mo ń gbóṣogbo. So mọ́mì mi wá mú mi lọ sí Ọ̀fàtẹ̀dó. Torí Ọ̀fàtẹ̀dó náà ti ń ṣiṣẹ́ health center Ọ̀fàtẹ̀dó. So wọ́n ṣiṣẹ́ as hospital cleaner ńgbà yẹn. So wọ́n gba room kan síbẹ̀. So ṣe mọ̀, as a Christian, àwọn á lọ church. Èmi náà lọ sí church. So Baptist dẹ̀ ni wá. But torí sickness mi yẹn, tó tútù bá ń mú báyìí, àmì tóòrùn bá ń mú, everybody ń sweat, òtútù máa máa mí mi. Àti lọ sí, wọ́n mú mi lọ rí doctor. Kò sí changes. So ṣe mọ̀, hospital management náà ti ń ṣiṣẹ́. A lo oògùn, a ṣe gbogbo ẹ̀, a lo àgbo. Bàbá tó dẹ̀ jẹ́ landlord wọ́n gbà yẹn ní Ọ̀fàtẹ̀dó, àgbẹ̀ ni bàbá yẹn. Bàbá yẹn á já oríṣiríṣi wá, a máa ṣe àgbo pẹ̀lú ẹ̀ náà. Nǹkan kan náà bákan náà ni. Then tí n bá menstruate, omi lásán ni. So mọ́dà mi wá sọ fún ìyàwó bàbá yẹn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Mo wá rú gan. Ìgbà yẹn kò tiẹ̀ tí ì ṣe pé bóyá wọ́n announce AIDS àbí nǹkan. Virgin dẹ̀ ṣì ni mí. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni mà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, níwájú Ọlọ́run àti èèyàn, ẹ̀yin ni the first person, even mọ́dà mi ì sọ ọ̀rọ̀ yìí, mi ì sọ, kò gbọ́. Ṣé mo sọ fún yín pé 2023 mo ti ń follow yín? Mọ́dà mi ò gbọ́ lẹ́nu mi. But àwọn, ṣé mọ̀, gbogbo àwọn experiences àwọn èèyàn pẹ̀lú pastor nǹkan láti liberate other people. Ìpè scam nọ̀rọ̀ pastor. Èèyàn lè believe in the resurrection, death of Jesus Christ. But má jẹ́ kí pastor kankan brainwash ẹ. Believe nǹkan téèyàn bá believe nínú ọkàn ẹ̀. Ó yàtọ̀ sí pé kéèyàn gbé pastor sórí. So back to my story. Ìgbà tọ́rọ̀ yẹn ṣáà ṣe tí gbogbo sickness yẹn. So ìkan lára àwọn staff mọ́dà mi ń báyìí, ó wá ní church kan dẹ̀ wà nítòsí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn. Wípé lẹ́yìn ìkùlé ọ̀dọ̀ wa, wọ́n ṣe sọ lọ́jọ́ yẹn ni pé bàbá yẹn dẹ̀ máa ń pray fún yàn pé bóyá kán tó fi àdúrà sí kíní kan. So mọ́dà mi wá mú mi lọ sí church yẹn. Ẹ má bínú pé mò ń gba time o. So a ṣáà wá lọ sí church. Mo ní ẹ bá wa ṣe pápá torí time. So a ṣáà wá lọ sí church yẹn lẹ́nu kan. Bàbá yẹn ṣáà pray fún mi nǹkan. Wọ́n pè ní Prophet Afọlábí ní Ọ̀fàtẹ̀dó ní time yẹn. Mi mọ̀ bóyá ó ṣì wà alive, bóyá ó ti kú o. Ìyàwó ẹ̀ bí ọmọ mẹ́ta, first daughter ẹ̀ Dúpẹ́, the second one John nígbà yẹn, ọmọ Ìkìrun. Kí lorúkọ church wọ́n gbà yẹn? CAC ni, bọ̀ mi ìrántí òkè nǹkan tó jẹ́. Ọ̀fàtẹ̀dó ló wà. Prophet Afọlábí ní orúkọ máa yẹn, ọmọ Ìkìrun ni, bọ̀ church ẹ̀ Ọ̀fàtẹ̀dó. First daughter ẹ̀ ńgbà yẹn ó ti bímọ kan tó jẹ́ pé ó dà pé ó ti níyàwó kan
ìyẹn wọn ò jọ sí mọ́ mi mọ́ nǹkan kan ń pa mi mọ́ story wọn bọ̀ ẹni tá a máa ń pè ní mọ́mì Dúpẹ́ lórúkọ first daughter wọn second one John bọ̀ mi mọ orúkọ ìkẹta ọkùnrin nìkẹta. bàbá wa so bá ẹ má bá wa ẹ bá wa so máa sọ. ọ̀rọ̀ yẹn ṣá nǹkan tó ṣàwá ṣẹlẹ̀ tí mo wá rántí mi ì lè sọ síta torí tí a wá ní ó fún mi ní prayer section wípé màá máa wá láràárọ̀ màá gbé omi wá màá rọ omi sínú ike màá gbé dání á pray tí màá ti kọ́kọ́ dé church èmi nìkan á ní kí n má ṣí àwọn window kan á ṣàṣí ẹnu ọ̀nà á ṣí window side kan so àwọn yòókù máa wà closed èmi nìkan níwájú Ọlọ́run àti ènìyàn máa yẹn á ní kí n lie down sórí bench ó máa fíńgà mi ọ̀rọ̀ tí mò ń sọ fún yín mi tí virgin gbà yẹn o àmì mi tí dis virgin gbà yẹn I was still a virgin so tó bá ti wá ṣe tán tí má ní dáàdì kí á ní má sọ fún ẹ̀dá alààyè kan ọjọ́ tó bá ti sọ ó máa kú sickness yẹn ló máa pa ẹ́ nǹkan kan ìpayà yẹn wà lọ́rùn mi títí up till now mi sọ fún anybody mo ṣe ń sọ̀rọ̀ yìí jáde for the first time ó ṣàṣe tó bá ti ṣe prayer yẹn tán á ní kí n lọ sórí field ó ra lẹ́yìn ẹ lọ rẹpẹtẹ ńgbà yẹn á ní kí n lọ sórí field kí n kúnlẹ̀ kí n kọjú sí òkè mo rántí prayer point tó máa ń ṣàní kí Olúwa ṣògo mi bí ògo òṣùpá nǹkan èmi náà máa gbàdúrà nǹkan tí n bá fẹ́ sọ̀rọ̀ yẹn fún tí má délé pé màmí nǹkan báyìí àyà mi àtúnjá tí má ti rántí pé sickness yìí ló máa pa mí sickness yìí ló máa pa mí tí Ọlọ́run ṣàṣe ara mi yá àkúrò bọ́ tí má ti rántí ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi ìgbà tí mo tún wá marry mo tún ní another experience pẹ̀lú pastor but lórí pé bóyá wọ́n ṣe kì í ṣe mi ló ṣe fún ọmọ church kan náà tájọ jẹ́ church member ni ìyẹn ń kọrin lady evangelist ìyẹn máa ń kọrin ìwọ ló dẹ̀ join wọn together ní Èkó òun ló join ọkọ àti ìyàwó ó dẹ̀ lọ ń bá ìyàwó sùn nílé ọ̀rọ̀ yẹn ló gbé ọkọ kúrò ní church ìyàwó náà òun náà kúrò ní church yẹn ń sìn nítorí ọ̀rọ̀ yẹn ó ti jò torí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn èèyàn wá sá so CAC kan náà ni so kọ́lọ́run kó ṣàánú wa àwa fún tá a jẹ́ kristẹni ká mọ̀ nǹkan tá a gbà fúnra wa ká mọ̀ nǹkan tá a gbà nísìnyí ìgbà míì mo lè lọ church ìgbà míì mi ò lè lọ church kò sí nǹkan tí pásítọ̀ lè sọ kí lẹ sọ. ẹ ṣì ń lọ sí church ẹ jókòó sílé. mo ń lọ church lẹ́kọ̀ọ̀kan bọ̀ kì í ṣe CAC mi sí Nàìjíríà presently so ọjọ́ tó bá wù mí. ṣé ẹ lè jókòó sílé ni ṣé tẹ bá jókòó sílé ṣé nǹkan máa ṣe yín ni. kò sí nǹkan tó máa ṣe mí during the COVID ilé la ṣáà ti ń sin Ọlọ́run. ẹ má ní freedom mọ́ ìyá mi ẹ mọ nǹkan tẹ́ ń forí gbé àwọn tó wà lábúròdì náà ń ṣiṣẹ́ láti ilé ìyá mi ẹ jókòó sílé. It's okay. èyí bá ṣe lè fẹ́ spẹ́lẹ̀ mọ́ ẹ jókòó sílé kò sí nǹkan tó ń lé yín nílé tẹ̀ ń san mọ́gẹ́jì ẹ̀ tẹ̀ ń san rẹ́ǹtì ẹ̀. bẹ́ẹ̀ni kò sí Ọlọ́run kó gbọ́ àdúrà wa bẹ́ẹ̀ni Ọlọ́run kó gbọ́ àdúrà wa bẹ́ẹ̀ni sọ ẹ ṣe kàn ní. mi ìmọ̀ tá à ń wá káàkiri àyànfẹ́ ó yá àyànfẹ́ one àyànfẹ́ one ẹ ní láti unmute o àyànfẹ́ one ṣáwọn tó ń send request ń sùn ní ab miracle ó yẹ sáré bá mi gbóhùn sókè. ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run máa wà pẹ̀lú yín o Ọlọ́run máa wà pẹ̀lú yín Ọlọ́run àjíǹde ara máa jẹ́ wọn ò ní rí yín mú o wọn ò kí ń rọ́jọ́ mú so kò sẹ́ni tó máa rí yín mú lágbára Ọlọ́run ilẹ̀ máa rẹ́yìn ọ̀tá lẹ̀ máa rẹ́yìn òdì pẹ̀lú ògo Ọlọ́run. lára àwọn pásítọ̀ tó wọlé lẹ́ẹ̀kan yẹn ti sọ ó sọ̀rọ̀ kan pé àti sọ̀rọ̀ pé pásítọ̀ ní í sìn pé àwọn wọ̀ tún wọ́n ń wò sí ni mo ti sọ lórí program yẹn rí i pé ó máa tó stage kan àwọn èèyàn á prefer kan fi olè sílẹ̀
tó máa dáwọ́lé àwọn pásítọ̀ àṣírí máa tó tù àti ìgbọ́ nǹkan kan àwọn èèyàn ti ní courage ń sìn láti wá máa share experience wọn ẹ máa rí pé frequency yẹn ti tempo yẹn ti increase ń sìn. mo wá nísìn mo ṣẹ̀ wá make meaning sí mi Kọ́lá Ọláwuyì of blessed memory ṣé wọn pé ó sọ̀rọ̀ kan gbà kan ó ní àjálẹ̀ kan wà níbi Ṣàgámù sí ibi Bágà lẹ́kọ̀ọ́ program yẹn ni máa yẹn ló máa tú àjálẹ̀ yẹn ni máa yẹn bẹ̀rẹ̀ sickness tó fi di pé ọlọ́jọ́ dé ẹ máa rí ìgbà táṣìírí bá máa tú lára àwọn ilé ìjọsìn wọn tán gbé síbẹ̀ yẹn ìkànnì àjálẹ̀ yẹn máa jẹ́ and that will be the end of Christianity in Nigeria ẹ lọ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ because àwọn people yìí ọ̀kálá gidi ni wọ́n ṣe máa mọ̀ pé wọ́n gbé ṣùmí gidi gan ni so wọ́n kàn ń parọ́ fún àwọn èèyàn and they've lied for so long àwọn èèyàn ti believe wọn pé kínní rate táwọn èèyàn dẹ̀ fi trust wọn náà làwọn èèyàn máa fi faraya pẹ̀lú wọn tó bá yá because àṣírí wọn ti ń tún sìn kó dẹ̀ lè bò mọ́ kẹ máa ṣe oríṣiríṣi kẹ máa fi ẹ̀mí àwọn èèyàn dájọ́ mo dẹ̀ ti sọ́ńbì náà rí pé kínní wọ́n ń ṣoògùn owó ni oògùn owó tí wọ́n dẹ̀ tún wá yàtọ̀ bí etí regular person máa fi tọ́ máa ní regular person fi èèyàn kan ṣoògùn owó multitude làwọn olòṣì yìí fi ń ṣoògùn owó multitude and that is why tẹ́ pé èèyàn ṣe rí tí wọ́n ń boom tí wọ́n ń kó ọrọ̀ ayé jọ àwọn aṣiwèrè èèyàn but Ọlọ́run máa táṣìírí gbogbo wọn láìpẹ́ inú ọdún yìí ni lágbára Ọlọ́run before December we will see a great revolution in religious houses